ọjọ́ tó bá ń lọ lójú ọ̀nà tó bá rókù ẹnìkan tó wà ní títì ìwọ náà kọ́ gbé sílẹ̀ àkáyè pé tó bá jókòó èmi rè nǹkan tó ọmọ ibi tó máa kú sí ni. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra wa minha nukhrijukum taratan ukhra. Sadaqallahu maulana al-azim. Ikú ló jẹ̀dá lọ mọ̀mọ́. Ikú ló jẹ̀dá lọ. Ikú ló jẹ̀dá lọ mọ̀mọ́. Ikú ló jẹ̀dá lọ. Dandan ni kú mùtùmù wa. Mo fẹ́ ni. Ikú ló jẹ̀dá lọ mọ̀mọ́. Ikú ló jẹ̀dá lọ. Ikú ló jẹ̀dá lọ mọ̀mọ́. Olúwa ọba adúpẹ́ àtọ́pẹ́dá fọ́ba tó fi wá mọ̀nà síbi ẹ̀sìn ìsìlámù yìí ẹ̀sìn rẹ̀. Olúwa àwa dúpẹ́ àtọ́pẹ́dá Ọlọ́run tó fi wá mọ̀nà ojú ọ̀nà ìsìlámù yìí ẹ̀sìn rẹ̀. Olúwa ọba adúpẹ́ àtọ́pẹ́dá fọ́ba tó fi wá mọ̀nà síbi ẹ̀sìn ìsìlámù yìí ẹ̀sìn rẹ̀. Olúwa àwa dúpẹ́ àtọ́pẹ́dá Ọlọ́run tó fi wá mọ̀nà síbi ẹ̀sìn ìsìlámù yìí ẹ̀sìn rẹ̀. ìsìlámù ò ní tẹ́. Ìsìlámù ò ní tí. ẹni tí. àwa tá à ń ṣe ò ní rẹ̀yìn. gbogbo ohun tí a dá wọlé. káwa a má ṣàṣetì. ọ̀tá ò lè dá wa lọ́nà kó má dára wa. Ìsìlámù ò ní àwọn tá ìṣe ọ̀nì sọ̀nà gbogbo ohun tí a dá wọlé káwa má ṣàṣetì ọ̀tá ò lè dá wa lọ́nà kó má dára wa. láìjọ́ wọn ní ọ̀tá ò lè dá wa lọ́nà kó má fara ba ẹgbà. ọ̀tá ò lè dá wa lọ́nà kó má fara jẹgi. kò wá fara gbẹgbà mọ́ nísìnyí ọ̀tá ò lè dá wa lọ́nà kó má ṣe kí ni kó má dára wa. الصلاة وسلاما على مولانا رسول الكريم سيدنا محمد عليه وسلم هو الذي أرسل رسوله بالهدى والدين الحق ليظهره على دين كله ولو كره الكافرون. gbogbo ọpẹ́ tí Ọlọ́run ni jọmọ ẹ jẹ́ a dúpẹ́ fọ́lọ́run. alhamdulillah. jọmọ ẹ jẹ́ a dúpẹ́ fọ́lọ́run. jọmọ ẹ jẹ́ a dúpẹ́ fọ́lọ́run. ọba tí ó ṣe wá lẹ́lẹ́sìn ẹlẹ́sìn wo ẹ̀sìn Islam. Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam in Quran chapter 2 verse 130 bẹ́rẹ̀ bismillah Ọlọ́run wa man yargab an millati Ibrahima illa man safiya nafsahu wa laqad istafaynahu fid dunya wa innahu fil akhirah illa man safiya nafsahu ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. iṣẹ́ tá a gbé dání iṣẹ́ tó lágbára ni. iṣẹ́ tó lágbára oníṣẹ́ tó ló ń gbélé wa lọ́wọ́ tó ló ń gbélé Ànábì wa Muhammad lọ́wọ́. sallallahu alayhi wa sallam. ó wá àwọn òjíṣẹ́ tó kù tọ́lọ́n bá ń ròyìn wọ́n máa fi nǹkan méjì ròyìn ó fi mẹ́ta ròyìn Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. nínú Suratu Fati Quran chapter 48 verse 8 Ọlọ́run ní inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira. inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira. àwọn alágbé wọn Muhammad dìde sallallahu alayhi wa sallam.
láti lè máa jẹ́lẹ̀rí lé wọn lórí. wa mubashira. شاهدا ومبشرا ونذيرا. that means pé gbogbo ohun tí àwọn sọ̀hábà ń ṣe ànábì ń witness ẹ̀. sallallahu alayhi wa sallam. witness tó ń witness yẹn ló fi ń sọ pé èyí tó ṣe yìí dáa èyí tó ṣe yìí kù díẹ̀ káàtó. wa mubashira á máa bá wọn pẹ̀lú òdùnnú. láfi ráwọn kan tí wọ́n ní wọ́n gba aṣara mubashara látara iṣẹ́ olóore tí wọ́n ṣe. àmọ́ iṣẹ́ tá à ń ṣe yìí iṣẹ́ tó gbẹgẹ́ ni. ó wà nù sábẹ́ ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. káàbù náà pé ológun Hud ológun Badri ojú ogun kan náà fẹ́ lọ tí ò bá nàbí Muhammad lọ. sọlá. àìlọ́sọ́jọ́ ogun yẹn ló ń bínú. iṣẹ́ jí àtàgbé dání iṣẹ́ tó gbẹlẹgẹ́ ni. àmọ́ mo kí alhaji wa Ustaz Muhammadu Jamiu Adegunwa. anabi ya máa sọ̀rọ̀ pé Allahumma ìjìyà ní sọ̀gẹ́rà fi ẹ̀yìn ní wà kẹ̀bẹ́rà fẹ́ uninas. ọlọ́run jẹ́ ń kéré lójú ara mi kí n tóbi lójú àwọn èèyàn. nítorí pé anabi wa Muhammad kì í rí rẹ̀. bẹ́ẹ̀ bá ti rí rẹ̀ ó ti tán. téèyàn bá ti rí rẹ̀ ó ṣe kí ni ó ti tán. anabi ò ríra ẹ̀. ló fi jẹ́ pé in the midst of sahaba táwọn àlejò bá dé tí ò bá dámú ọmọ mọ̀ wọn ní dámú ọmọ mọ̀. Salman Farisi ńgbà tó dé sílùú Madina ó tó bí ọjọ́ mẹ́ta kó tó mọ Muhammad. a kàn wá sára wọn sọ̀hábà ni kò rí pa ṣe kò rí pé eléyìí jókòó láyé ọlá kò rí pé no létàrọ̀ ló ṣe àwọn mọ̀ pé ta ló ń pè ní Muhammadu. sallallahu alayhi wa sallam. Islam táwa ń ṣe lẹ́nìí tára fi jọ Muhammad ṣáájọ Muhammad. Islam wá di Islam uniform wa ni pé mo nírùngbọ̀n ṣòkòtò mi ò kanlẹ̀ is that Islam? ṣe tí Muhammad mú wá nìyẹn. àmọ́ lọ́wọ́ ni wà níbi wa Muhammad inna arsalinaka shahidan. inna arsalinaka shahidan wa mubashiran wa nadhira. ìwọ ànábì witness gbogbo aspect tí wọ́n ń ṣe. iṣẹ́ tá a gbé dání iṣẹ́ tó cover every syllabus ni. it covers every syllabus in Islam. níṣẹ́ comparator. nígbà tí ànábì wa Muhammad jáde láyé. sallallahu alayhi wa sallam. lásìkò tí Abubakar wà ní khalifa. àwọn kan ní òpó Islam yẹn àwọn ò ní ṣe márààrún mọ́ àwọn ò ní yọ zaka mọ́. Abubakar wa ní òun rẹ́jì láti fẹ̀mí òun lélẹ̀. Islam ò ní dínkù lójú ayé òun. ó pín òun kó òun kú ju kí Islam dínkù lọ. ṣé kò tẹ́mi àti ẹ wà nìyẹn ṣá. nítorí pé tó ń ṣe wá gan ló pọ̀ jù. ọ̀rọ̀ àwọn Muslim ó dàbí mọ́tò tó ń travel from Lagos to Ibadan 18 passenger ló kó. mo fẹ́ béèrè ni mo lè fẹ́ kẹ́ ẹ dáhùn. mọ́tò yẹn wá dé sápàdé ó bá l'accident. nígbà tí mọ́tò l'accident àwọn kan kú instantly. àwọn kan gé lápá àwọn kan gé lẹ́sẹ̀ àwọn kan fọrùn rọ̀. ẹ dákun àwọn olóyè kákọ́ kó lọ hospital. àwọn wo ṣáwọn òkú ni. àwọn tó gé lápá tó gé lẹ́sẹ̀ àwa Muslim la gé lápá la gé lẹ́sẹ̀ àwọn kiri yóò ló wà bẹ́ẹ̀ tán ti kú. káwa ló kù ní ká máa rush ó ti kú. wọ́n ní bọ́mọ náà bá wọ̀ náà kò dá nǹkan o ọmọ àlùjánnà kò máa wọ̀ náà. ọmọ àlùjánnà kò máa wọ̀ náà o ọmọ àlùjánnà kò máa wọ̀ náà. bá a bá sọ fún wọn tí wọ́n bá gba ènì ni àwa tá a ti wà lójú ọ̀nà la gbọ́dọ̀ ṣe mistake. èmi àti yín tá à ń kírun tá à ń nímọ̀ ilé òní amọ̀ṣòro la ní problem. nítorí pé iṣẹ́ yìí kì í ṣe páwa ló máa sọ pé kẹ́nìkan bá ẹ ṣọ̀rẹ́ àfàwọn tó lọ ń bá nífẹ̀ẹ́ sí ló máa bá ẹ ṣọ̀rẹ́. mo fẹ́ káwọn tá a gbéṣẹ́ yìí dání ká ronú wa. Abdulatif Adébọ̀wálé kò mọ̀ pé òun máa kú ńgbà tó ń kú. mo ń bọ̀ láti fìdáwù Ustaz Abdulatif Adébọ̀wálé. ìjọ ẹ̀ àṣẹ ní Thursday mọ́júmọ́ Friday.
mo wá wà nù mọ́tò nke tí wọ́n á tó kú kan sí títì ẹgbẹ́ tó bí ọlọ́run nítorí pé tó bá ń lọ lójú ọ̀nà tó bá rókù ẹnìkan tó wà ní títì ìwọ náà kọ́ gbé sílẹ̀ àkáyè pé tó bá jókòó èmi rè nǹkan tó ọmọ ibi tó máa kú sí ni. ńgbà mo wá kú omi tí wọ́n padà lọ níta ló wà lẹ́gbẹ̀ẹ́ títì tá a mọ̀ kó kú Alhaj Abdulwasi Ọlá Akéwìṣọlá arágbọ̀nsà náà yàwó ẹgbẹ́ tó bí ọlọ́run. Allahu Akbar. arágbọ̀nsà náà yàwó ìkànnù ọ̀gá wa nínú iṣẹ́ yìí àwọn ni mọ́tò gbá wọn lọ sí ìwọ wọn lọ kírun jùmọ̀ níwo ni èmi ń bọ̀ láti fi ìdáwọ̀ adébọ̀ wálé àṣẹ bàbá arágbọ̀nsà náà tẹ́ sí títì ní Kétu ẹni tí ò tí ì kú ọmọ tí ìmọ̀rúkú tó máa pa òun most of ìdáwọ̀ tá a lè ṣe bàbá arágbọ̀nsà náà máa wá bóyá àtijọ́ yẹn bóyá wọn lè wá ni tó ẹgbẹ́ mi náà súnmọ́ kú yẹn ti ń bá wò ká bàbá wa rèé ọ̀gá wa rèé kí wàá là ń bá a ká kí ló wá ń jó wa lọ́wọ́ tá a lè fi lélẹ̀ ṣọ́lọ́n ló ń ti gbàṣẹ wa lọ́wọ́ wa ni. These are questions for thought. So jọmọ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ẹja gbà pé iṣẹ́ ọlọ́run la gbé dání iṣẹ́ ọlọ́run tá a dẹ̀ gbé dání ó cover everything. pé tó bá ń lọ lójú ọ̀nà tó bá rókù ẹnìkan tó wà ní títì ìwọ náà kọ́ gbé sílẹ̀ àkáyè pé tó bá jókòó èmi rè nǹkan tó ọmọ ibi tó máa kú sí ni. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir. ẹ jẹ́ agbọ́lọ́run tóbi. Allahu akbar. ẹni pé a ti pin dáa báyìí máa ń ọtí fóònù náà 10 minutes títí ẹ̀ àbí. Inna lillahi wa inna ilayhi raji'un. ọlọ́run kó bá a fọ̀rọ̀ kẹ́ Àmín. kúrò aláwọ̀ kan. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmín. ẹ jẹ́ ń pe àfáwà sọ́líù mo ń bọ̀ ẹ má bínú jàre. Ọ̀gá ẹ má tún dá yẹn lẹ̀. No. owó tí a rí ní alẹ́ yìí ó jẹ́ 187,190 ẹ bá ń gbọ́ lọ́run tóbi. Allahu akbar. 187,000 ní jókòó yìí 190. Allahu akbar. so pẹ̀lú ògo ọlọ́run èmi á fi balance tó kù kún tó máa jẹ́ 200,000 naira. Allahu akbar. balance tó bá kù máa fi kún tó máa fi jẹ́ 200,000 naira. Inshallah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكافى. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد. kábà tó bẹ̀rẹ̀ ṣáà tó bá rí lọ́sẹ̀ tó ń bọ̀ wá sí wa inshallah à ń lọ sí Olúwakẹ́mi Central Mosque ní ọ̀nà Wálé Street ní Ìsọlọ̀ last bus stop Ìsọlọ̀ tọ́nà èjì àbí ṣé yìí bomi tọ́nà èjì gbó ní o mọ̀ bí àsọ̀rọ̀ mi máa ń bomi o Olúwakẹ́mi Central Mosque ọ̀nà Wálé Street ní Ìsọlọ̀ last bus stop láti máa bọ́lẹ̀ inshallah láti jọ Thursday Friday Saturday mọ́júmọ́ Sunday inshallah. ẹ ti lo 2 minutes ní 10 minutes ni. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. mo kí n lẹ́ẹ̀kan sí pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. gẹ́gẹ́ bí Ustaz ṣe sọ ó ní ká máa fi chairman kí gbogbo àwọn tó wà lórí ìjókòó mo fi chairman kí gbogbo àwọn àfa mo fi chairman kí Ustazjamiu mo fi Ustazjamiu kí chairman. Kagbe wọnú ara wọn bá afa bá mi wo Quran chapter 21 verse 35.
kíákíá. أعوذ بالله من الشيطان الرجيم ó ti lọ 1 minute. بسم الله الرحمن الرحيم ẹ ti lọ 2 minutes. كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت máa ń gbọ́. ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. tí a bá ní Yorùbá kú ọ máa ń ṣe mí nímọ̀ torí pé gbogbo ọ̀nà tí kú ọ gbà pa Yorùbá ló ti dẹ́nà dẹ̀. nínú àwọn tí ò fẹ́ kú láyé Yorùbá ni gbogbo kíkí wọn ìkú ló sì parí ẹ̀. Ọlọ́run ní kí ni àfáà. كل نفس ذائقة الموت. àdúrà tó lè ṣe fún Yorùbá tẹ́ dò rẹ ni pé ò ní kú láéláé ọjọ́júmọ́ wọn sì ń kú. Ọlọ́run ní kúlù nafsi gbogbo ohun tí ń jẹ́ ẹ̀mí yóò tó ikú wò. bá ṣe ń mí sí òkè tá a mí sílẹ̀ ọjọ́ kan à ń mí sí òkè kò lè sọ̀kalẹ̀ mọ́. ṣé rí ẹni tó lọ lámọ̀ ẹni tó kàn kò sí ẹni tó mọ̀ dábàá ni wá tọ́lọ́run dà sórí ilẹ̀ bẹ́ẹ̀ yìí náà ṣe ní adìyẹ tẹ́ láwọn ẹran tẹ́fẹ́ jà màlájọ́ kan tẹ́ wò sùn ìyá gàníyà ẹni káwọn ọmọ bá mi mú adìyẹ yìí ọjọ́ kan lọ́lọ́run ó mú ìwọ náà bá wọn. Allahu Akbar. Ọlọ́run ní kúlù nafsi. كل نفس ذائقة الموت. bẹ́ẹ̀ bá ń bẹ Ọlọ́run pé kó èmi ń gùn kémi ń gùn tó bá ti lé ní 100 110 120 ó ti dolukumusu. olóòsì ń bẹ Ọlọ́run kó èmi ń gùn tó bá ṣe mistake gùn ìyàwó ẹ̀ wọ́n ò gbé sọ̀kalẹ̀ ni. كل نفس كل نفس ذائقة الموت. ẹ̀yin comparators bí ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀yin lẹ compare rẹ̀ káwa tó débẹ̀ bí tẹ́ gbé wa sí náà láwà sẹ́ẹ̀rì. Ọlọ́run ní innamal mu'minina ikhwatun faslihu bayna akhawaykum. innamal mu'minuna ikhwatun. Naam. fa aslihu bayna akhawaykum. wattaqullaha la'allakum turhamun. Ìrọ̀kọ̀ ẹ̀kẹ́ rádà àdálẹ́kẹ́. Allahu Akbar. Ẹ̀kẹ́ padà ẹ̀túkẹ́ padà màá kọ́rẹ́ẹ̀tì ẹ̀ tó bá débẹ̀. innamal mu'minuna ikhwatun faslihu bayna akhawaykum bayna akhawaykum. wala tafaraku. Okay, wa tasimu bi hablillahi lẹ fẹ́ lọ. No. tasimu bi hablillahi jami'an wala tafaraku. ibẹ̀ la wọ́n fẹ́ lọ. dédé náà ni méjì. alẹ́ moran. Naam. ẹ padà sí orí tí mo ké. wa tasimu bi hablillahi. No. Innamal mu'minuna. innamal mu'minuna ikhwatun. Ọlọ́run ní gbogbo ohun tí ń jẹ́ mùsùlùmí gbogbo ohun tí ń jẹ́ mùmíní ẹyọkan ni. Islam yẹn á bá lọ́wọ́ yín. Compare ten compare yìí á bá lọ́wọ́ yín. Al-Qur'an ní antamuruna nasa bilibiri. wa tansawna anfusakum. Wa antum tatluna al-kitaba afala ta'qilun. Àwọn là ń pariwo pé àwọn Christian wọ́n fọ́ yẹlẹyẹlẹ. Àwọn Christian wọ́n ń ṣe gbá lọ́tọ̀, wọ́n ń ṣe ọ̀yọ́ lọ́tọ̀, wọ́n ń ṣe sẹ̀lẹ̀ ń ṣe lọ́tọ̀, kéròbù ń ṣe lọ́tọ̀,
èyí tí wà níwájú wa yìí Christ Apostolic àwọn náà ń ṣe lọ́tọ̀ àwọn là ń pariwo bẹ́ẹ̀ èyí ṣe táwọn náà wọ́n máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. atamuruna nasa bilibiri watansawna anfusakum wa antum tatluna alkitaba afala ta'qilun. ẹ wò ṣé wọ́n sọ fún yín pé comparator ẹ wọ náà ntọ́lọ́ ń bínú oníṣẹ́ ìrònú ni ẹ rò pé comparator ẹ wọ náà ni bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ò bá dáa. ẹ máa gbọ́ ẹ ti ka àwọn tó kú tí ò ṣètò fún àwọn tí ti ń bẹ láyé gan kò ṣètò fún wọn. gbogbo owó tẹ́ gádà lónìí tí ó bá sí àmójútó ó dàbí ìgbà tí èèyàn lọ gbin igi gbé èso nínú oko tí ò bomi sí. kò sí ìjókòó gidi kan tó pa ẹ̀yin comparators kọ àfòkù ni máa ń pa yín pọ̀. lẹ́yìn ìjókòó ní eléyìí ẹjọ́ ìjókòó wo ló fẹ́ pa yín pọ̀ kẹ́nìkan tún kú nù wọn àbí o. ẹjọ́ ẹ má sẹ́ẹ̀rí ó dàbí ọ̀rọ̀ ẹ̀rí kì í sọ̀rọ̀ ẹni. ṣé ẹ mọ̀ pé tẹ́ bá ní ìjókòó kan comparator gan míì gan kò gbọ́ pé ọ̀rẹ́ Jésù Okola'S nígbà tí ò sí ibi tẹ́ ń jókòó tá lè sọ pé lágbájá àárí àgbàṣegá àárí lágbájá kí ló ní tá àárí kò sí. ẹ kà gbé kóòtù bọ́ọ̀rùn oníkálukú ń lọ tiẹ̀ ni. ṣé n tí Islam kọ́ wọ́n nìyẹn Al-Qur'an anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní la yu'minu ahadakum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. aláti nífẹ̀ẹ́ ara wa gbogbo ìjókòó tí ó bá sì fẹ́ ń bẹ̀ ẹ máa ń padà dàrú ni ìjókòó tí ó bá sì fẹ́ ń bẹ̀ ẹ máa ń padà lálàṣẹ ni. ẹ̀yin lẹ́ ń wẹ àwọn ọmọ sí Islam lójoojúmọ́ ìgbà tí ẹ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ ètò owó lé gbé kalẹ̀ fún wa Yorùbá ní ọwọ́ tó dilẹ̀ lè sún lò. gbogbo àwọn tẹ́ ń wẹ sí Islam mo wọ èèyàn 50 mo wọ èèyàn 100 mo wọ èèyàn 25 mo wọ èèyàn 45 ẹjọ́ ètò owó níbẹ̀ fún wa gbàtẹ́ ẹ̀ ní ìfọwọ́sowọ́pọ̀. tẹ́yẹ bá ṣe Ustazjamiu tó jókòó yìí tọ́jú pé ńgbà míì yóò pè yàn bẹ́yàn bá tún ní nǹkan tó pé bá a sọ yóò pé lágbájá o báyìí ló ṣe rí o yọ̀ọ́dọ̀ ẹ̀ ní ẹ má wọrí. ìgbà wo la fẹ́ ṣe lè dà ìgbà wo la fẹ́ ṣe dà tí ìjókòó bá wà ókè o gbogbo comparative àwọn gáràjì náà gan wọn ní association National Union of Road Transport Association àwọn aláta wọn ní aláta Association of Nigeria àwọn afọ́ká wọn ní Organization of Fokers mechanic ní nata ẹjọ́ kí ni tìyín o ibo lẹ ti jókòó àti jókòó ti pẹ́. àfa ń bọ̀ lẹ ti ń jókòó ẹ ti jókòó ti pẹ́ nǹkan ń ṣe yín lábẹ́ o nǹkan ń ṣe yín o àǹtọ́ dẹ̀ ń ṣe yín ẹ fẹ́ fi kó bá gbogbo àwọn tó ń gba Islam lọ́dọ̀ yín ni because ṣé bí ẹ̀yin lẹ́ ń ṣe lọ nísìn 100 years ago bàbá ti sọ lẹ́ẹ̀kan ó ní kò sí yín bẹ́ẹ̀ coming 100 years kò ní sí yín tẹ́bá wá ń lọ kọ́ legacy wo lẹ fi lẹ̀ fún àwọn tó tẹ̀ ń wẹ̀ sí Islam yẹn. ẹ dákun ẹ jókòó ẹ pẹ́ ara yín jọ tó bá jẹ́ pé ìparí oṣù ní gbogbo comparators lẹ́ẹ̀ma organize program fún gbogbo comparators tẹ́ bá ṣe lẹ́kọ̀ọ́ lónìí lọ ṣe ní Ìbàdàn ní ìsìn táyìn ará Èkó ọba gbé comparative lecture wá sí Ìbàdàn kò sí tó ń ṣe báwọn ará Ọ̀ṣun ọba gbé wá kò sí tó ń ṣe ládùúgbò Ìbàdàn ṣe wà yẹn ọjọ́júmọ́ lọ́mọ mùsùlùmí sì ń di Christian níbi àìní ìfọwọ́sowọ́pọ̀ tí ẹ bá rí ṣe ní ìdí comparative Ọlọ́run ló ní ẹ rí ṣe o
àwọn kan ṣe wọ́n tòsí tí wọ́n fi kú Ọlọ́run dẹ̀ ni wọ́n wọ́ná normal ni o ẹ̀dá kan ọ̀dẹ̀ tí lè fọwọ́ sàyà pé gbogbo ohun tí mo ṣe ló dá níwájú Ọlọ́run ọdọọjọ́ bá dé iwájú Ọlọ́run àfi ká tó tú iṣẹ́ ká tú iṣẹ́ wa wò ká tó tú iṣẹ́ wa wò ẹ pé ara yín o tẹ́ bá pè wá àwọ̀ wá kájọ jókòó ká tó kìíní ìṣe lọ́nà tí yóò dáa tí yóò lọ́jọ́ iwájú wo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí kò lè lọ́jọ́ iwájú o èpè kọ́ torí oníkálukú kà ń ṣe dáìlẹ̀ ẹ kà ń ṣe dáìlẹ̀ ni ẹ kà ń sáwọ́ kan lọ ni ẹ gbìn kankan síbẹ̀. a bá ti gbé program yẹn kalẹ̀ owó tẹ́ bá ń pa nípa ìrọ̀sùn yẹn ẹ máa báǹkì ẹ̀ síbì kan irun tó ṣẹlẹ̀ yìí tó bá ṣẹlẹ̀ ẹ ní ọ̀dà gbogbo comparative o agbé 200,000 nílẹ̀ kẹ́ ìṣọwọ́ máa gbà lọ́wọ́ ẹlòmíì ẹni tó bá lóòkù níbi orí àwọn yòókù dúró bí ẹsẹ̀ ni. àwọn tó bá lóòkù bá kú ẹ mọ ìyá mi orí mi yóò dúró sí o báwọn ayò bá kú bàbá ẹ pẹ̀lẹ́ ṣé ìyá ti dákẹ́ bẹ́ẹ̀ nù wọ́n ò dúró lẹ́gbẹ̀ẹ́ ni. dókítà bó ṣe rí nìyẹn ẹ máa wo tíyàn bá kú sí hospital yẹn ẹ rí i pé n tó lóòkù báyọ̀ ọmọ olóòkù ni o báyọ̀ àbúrò olóòkù ni o nbí orí ni yọ lọ́mọ gbé pé àǹtí mi àwọn tó tẹ̀lé wa wọ́n ó dùn wọ́n máa yẹ wo ó ti wá dákẹ́ nù wọ́n mọ̀ kó o ti dákẹ́ o wọ́n mọ̀ o Yorùbá ni máa ń béèrè tí yóò rí yíyan lórí ó ti mọ̀ pé ó ti ṣẹlẹ̀ o ó ti wá dákẹ́ nù. ìṣe wa tán náà nù. ẹ dákun ẹ jẹ́ ká ṣe kíní kódà ó ṣeré ni kì í ṣeré o ẹ jẹ́ ká ṣe kódà gbogbo àwọn tó bá jẹ́ pé ìjà ń bẹ ẹjọ́ ẹja jókòó ká parí ẹ̀ kò tí ẹ̀ jẹ́ kí mùsùlùmí máa bá mùsùlùmí jà dé bíi pé a sọ pé mi ò lè bá alágbájá ṣe mọ́ èèyàn ti kúrò ní Islam o èèyàn ti kúrò ní Islam nìyẹn ẹ̀sìn Islam sọ pé gbogbo bó ṣe wù yàn kéèyàn sẹ̀yàn wàá padà dáríjì tó bá ti sọ pé alágbájá tí mo ṣe yìí mú mọ̀ pé kò dáa ẹ dáríjì mi ẹ dáríjì tẹ́bá ní ẹ̀ lè dáríjì àwọn Christian náà máa gbàdúrà bàbá wa tí ń bẹ lọ́run kábọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ kó dé ìfẹ́ rẹ ní ká ṣe láyé wọ́n á ṣe ń ṣe lọ́run dárí ẹ̀ṣẹ̀ wá jì wá gẹ́gẹ́ bí kíni. ẹ jọ̀ọ́ Ọlọ́run ṣe ẹ̀yin bàbá ẹ wà lórí ìjókòó ẹ jọ̀ọ́ ẹ ṣàtúnṣe lórí ẹ̀ ẹ̀yin náà dẹ̀ ní ẹni akíkanjú láti tu àwọn nǹkan ẹ jọ̀ọ́ ẹ bá wa tó ẹ̀yin gbé ń bi orí káwọn Ustazjamiu gbé subhana rabbika. Rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allah ọ̀rọ̀ rí Allahu akbar. ẹni tó kù ẹ ń fẹ́ gbé chairman náà. Okay. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullah. Ustaz Ismail Agbeti sọ nǹkan kan tí ó kan gbogbo wa mo fẹ́ ká lọ ronú sí kárántì lórí ọ̀rọ̀ unity of the comparators ó ní gbogbo differences wa ká lọ gbé jùlẹ̀ àbí ká wá tún kinní kan ṣe ẹ̀dá kọ ìdá àbí ẹni ká mẹ́ǹdẹ̀ comparators àbí comparators à ń ríra day in day out on individual but a ti kóra wa jọ fún meeting ọjọ́ ti pẹ́ gbogbo ìgbà ní Ustaz Ismail Agbeti a máa pè mí pé ẹ̀sìn wo kíní ìran màá láwo ó kù díẹ̀ náà ni mo rò pé àsìkò náà ń tó Ọlọ́run kó gbà bẹ́ẹ̀ ó ti tó ní agbára Ọlọ́run pẹ̀lú nǹkan tèmi àti chairman sọ lálẹ́ àá fọ́ọ̀mù platform tó máa kó gbogbo comparators papọ̀ then a máa communicate message àwọn issues wà ńlẹ̀ tá a gbọ́dọ̀ treat on conference on seminar and information going out gbogbo ọ̀rọ̀ Boko Haram tó ń lọ ń ta gbogbo ọ̀rọ̀ Fulani herdsmen tó ń lọ ń ta ní tá a gbọ́dọ̀ dá sí ni tó fi mọ́ gbogbo miracle seller tó wà ń ta ń sìn social media mọ̀ tá a ṣe rí púpọ̀ wọ́n mọ̀ ti parí iṣẹ́ fún wa o nítorí wa ń domi ni pé ibi tí àwọn èèyàn ya amukun mẹ́kọ̀ọ́ dé kéèyàn ó pè yín pé kẹ́ ẹ wá wo miracle
sáà túmọ̀ miracle ni ẹ̀yin ọmọ ṣe ní wàásù ń jọ tọrọ bá kàn pé kí là ń pè ní miracle unexpected event ni kì í ṣe tẹ́nìkan lọ gbé pósí kan pamọ́ síbì kan tó wá sọ pé òun fẹ́ ṣe miracle òun fẹ́ jókòó dìde social media ti tú wọn láṣìírí dáadáa sí i ló fi mú kí sẹ́yìn ó rọrùn níta kan ní ìdójú pé ẹ jẹ́ ká stream láàárọ̀ wa sórí kí lọ́lọ́run wí kí lànà bí salamu alaykum tolo. wa aleykum salam wa rahmatulahi wa barakatuhu. Atakbir. Allahu akbar. Ẹ má sáré. Ara náà ti ń dara àgbà bọ̀ fa. Ara náà ti ń dara àgbà bọ̀ fa. Exercise tó kò ṣe bàbá ní lọ́dọ̀ àwa o. lọ́dọ̀ ru yín. àwọn bàbá ló jókòó. bàbá làwọn yẹn. náà kí ọba wa chairman kò yẹ kí n tí pè wọ́n bọ̀ torí ọ̀rọ̀ tó wà ní bó ṣe fẹ́ pè wọ́n. kò yẹ kí n tí pè wọ́n torí àgbà àfáà ló máa ń kẹ́yìn mọ́sálásí. àwa sí mọ́sálásí. ẹ máa bọ̀ lókè sà. ìta gbangba la wa. ẹ máa bọ̀ lókè sà. bàbá egori pẹpẹ. ẹ máa bọ̀ lókè sà. bàbá ni wọ́n. ọlọ́run jẹ́ àrí yín pẹ́ o. àrífẹ́yìn time chairman wa lẹ́yìn. àgbọ̀dọ̀ fẹ́yìn time. gbà tó bá wù yín. ẹ kò bá lò kó gùn dáadáa. ìsúrásù náà tẹ́ ná. dábàá pèrò àkọ́pè ní kẹ́ tó dúró bàbá. ọ̀gá. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa barakatuh. بعد الاستهاذة وبسملة والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله ولو كره المشركون يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي لقوم الكافرين. هو الذي أرسل رسوله. ó gbọ́ òwe tí Haji Jamiu pa fún mi nsìn wọ́n ní kí n ṣe kó gùn dáadáa àgbàlagbà dẹ̀nà ń bá sọ̀rọ̀ àgbàlagbà gbọ́dọ̀ pèdè pé òun ò gbédè bàbá Yorùbá náà bá sọ̀rọ̀ tó ní sísọ wájú yín. alhamdulillah ṣáájú kí n tó wọnú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo fẹ́ tan ìmọ́lẹ̀ sí àwọn gbólóhùn méjì kan tó ti jáde lórí predicament tí Comparators ní. Haji Àgbétí accuse wípé kò sí forum tí a ti ń communicate. Haji Soliu náà wọ́n give same allegation. Ẹ ṣé púpọ̀ mo dúpẹ́ fọlọ́run. ọ̀nà ọpẹ́ mi ni wípé tí àwọn èèyàn tí ẹ̀ṣẹ̀ bá ti ọ̀dọ̀ wọn ṣẹ́ tán bá realize pé ǹjẹ́ ẹ̀ṣẹ̀ ò máa tọ̀dọ̀ mi ṣẹ́ àtúnṣe ń bọ̀ ni o. ǹjọ́ tí wèrè bá rò pé ǹjẹ́ nǹkan ò máa ṣe mí báyìí ǹjọ́ náà ló gbádùn. dé nìyẹn. tó Comparators a gbìyànjú díẹ̀ even man Hausa kan tó máa ń sábà assist Comparators ó ní iye time tí mo connect ẹ lẹ́yìn tó padà sí north. Haji Ayọ̀dìran is not left out sometimes tí mama bẹ̀rẹ̀ sí ní pé everybody pé we just have to have a convenient meeting láti lè mọ which way forward. in tó ṣẹlẹ̀ yìí alhamdulillah mùsùlùmí ò ní nǹkan tá a lè ṣe ju pé ká dúpẹ́ fọlọ́run náà lọ. ṣùgbọ́n ní ọ̀dọ̀ tèmi ọlọ́run mọ̀gbà tí ó lè jẹ́ gbígbé kúrò lára mi nítorí pé comparison bàbá tèmi ló bẹ̀rẹ̀ ẹ̀ ní Africa. He was the only comparer in Africa. Ngbà tí ọlọ́run sì wá ní lẹ́yìn tó kú tán kù ní parun ọ̀pọ̀lọpọ̀ Comparators dìde. Kò ní jẹ́ dùnnú mi kí ẹni comparer máa kú nítorí tí ò bá sí comparer bó ti ẹ̀fẹ́ bó jẹ́ pé ọ̀tá ta ní jù àwa mùsùlùmí ni.
mùsùlùmí ló máa ní kí ló dé ẹ̀ẹ́dẹ̀ fi wọ́n lẹ̀ pẹ̀lú tiwọn dandan ni kẹ́ máa bẹ̀rẹ̀ sí ní dà wọ́n láàmú ni kí ló ń ṣe yín gan mùsùlùmí lẹ́ máa lẹ́ fẹ́ ṣe wáàzí lọ́dọ̀ wọn náà máa ní òsàyè. So tí a bá wá wọlé ara wa nínú ilé wa a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí ní Islam ti para ẹni lé wa. bẹ́ẹ̀ni. ó kọ lásán ló kù. now àwọn ọmọ wọn Yorùbá ní òòṣà téèyàn ń sìn tó ń lé ọmọdé nídìí ẹ̀ òòṣà náà ò ní pẹ́ parun. Allahu Akbar. kọ́lọ̀ má pa Islam run. Àmín. ọ̀gọ̀rọ̀ ọmọ nísìnyí ló jẹ́ pé kò mọ difference nínú ẹ̀sìn Islam Christianity àti mẹ́rẹ̀ẹ̀rìndínlógún tó pè ní mi gbọ́ ó ti o àṣìṣe dé kọ́ náà máa ń ṣe àṣìṣe dé náà ni. ọmọ mùsùlùmí alóhùn fẹ́ lọ bá wọn ṣàṣìṣe dé tó kí ni ó pa òun pẹ̀lú àṣìṣe dé pọ̀ àwọn tó ní nǹkan láṣìṣe ni ìwọ tó fẹ́ tí tó wà nínú ọ̀nà tó tọ́ o tún ló fẹ́ bá wọn ṣàṣìṣe ṣé èèyàn ń gbàdúrà kó ṣe mistake láyé ẹ̀ ni. àbí o. ṣùgbọ́n gbà tó mọ mùsùlùmí ò mọ value tó gbé dání ó mú góòlù dání ẹnìkan wá ní kò burú èmi ní májíìkì lọ́wọ́ mo fẹ́ sọ góòlù ọwọ́ ẹ̀yẹn di diamond mú lé mi lọ́wọ́ òun náà wá gbélé lọ́wọ́ ní ti bí bá sọ di pàǹdà ló bá gbélé lọ́wọ́ bọ́rọ̀ Islam ṣe rí nìyẹn ẹ wá rí gígorí rostrum lẹ́nìí admonition díẹ̀ ni mo kàn fẹ́ fún wa ẹ bá mi lọ sínú suratul mu'min ẹ wò láti aya 96 bismillah. idfa billati hiya ahsanu sayyi'at. idfa billati hiya ahsanu sayyi'at. ẹ rí àwọn iṣẹ́ burúkú ọwọ́ wa yẹn tá a lè ṣe ká má ṣe bá a ṣe wà ń bì ẹlòmíín wà ń bì wàláhì kì í ṣe torí ń ta sọnù o nítorí ìjàmbá tó máa ṣe ni kò tiẹ̀ wá ní ìròyìn pé níbi tó ti ń kí alukur'ani àwọn màláíkà máa wà ń bẹ̀ tí wọ́n ń tọrọ àforíjìn fún àwọn èèyàn tó ń ṣe eré tó sì ń ṣẹ́bi lé àwọn aṣebi kò ní rántí ẹ̀ ọlọ́run wá ní ká gbìyànjú ká máa pa àwọn iṣẹ́ ibi ọwọ́ wa rẹ́ ìdífà billati hiya ahsanu sayyi'ati ẹ gbìyànjú kẹ́ máa pa iṣẹ́ ibi yín rẹ́ pẹ̀lú àwọn iṣẹ́ rere. nahnu a'lamu bima yasifun. ọlọ́run àwa tá a jọ lọ́hùn la mọ̀ ta lè yàn tó ń rìn lọ́nà tó tọ́nu wa. wa qul rabbi a'udhu bika min hamazati shayatin. wa qul rabbi a'udhu bika min hamazati shayatin. ìwọ ọlọ́run mò ń wá ìṣọ́ lọ́dọ̀ rẹ àdúrà tó ní ká máa ṣe nìyẹn o lórí ìmísí àṣetánì nítorí pé tí kì í bá ṣèṣọ́ ọlọ́run kò séèyàn tó lè bọ́ lọ́wọ́ àṣetánì o kódà anabi Yusuf aleyhi salatu wa salam ọlọ́run ní tí kì í bá ṣe pé òun dáàbò ẹ̀ ni kò ní bọ́ nínú tí sùlẹ̀ kan pè sí. mò ń gbọ́. wa a'udhu bika rabbi an yahduruni. ìwọ ọlọ́run mo wáṣọ lọ́dọ̀ ẹ o kí àṣetánì má lè súnmọ́ mi o àṣé àfàìsúnmọ́ ọ̀yàn làṣetánì ò ní lòyàn. ó yẹ ya. hatta iza jaa ahadahumul mautu qala rabbi irji'uni. ẹ rí àdúrà yìí ó láti jẹ́ ní tí mùsùlùmí láti máa ṣe
títí tí ikú máa fi dé bá. Mo ń gbọ́. لعلي أعمل صالحا فيما تركت. ńgbà tí ikú bá wá dé yóò máa wá pèdè pé لعلي أعمل صالحا ارجعوني حتى إذا أحدهم الموت قال رب ارجعوني. tí ikú máa wá dé bákan nù wa tí ó máa wá tọrọ pé k'Ọlọ́run dáhùn padà sáyé. لعلي أعمل صالحا فيما تركت. kóun lè padà lọ ṣe àwọn iṣẹ́ rere èyí tó ń gbé jù lẹ̀ nílé ayé tó ń wò ṣe. jọ nítorí Ọlọ́run ṣe sùúrù. ẹ wò ó gbogbo wa ní kọ̀mpíárà àwa kọ̀mpíárà la jókòó yìí. à ń yẹ ìwé ẹ̀sìn kan wò sí kan. mo pè èdè ìwé ẹ̀sìn kan wò sí kan nítorí pé mi ì fi mọ lórí Christianity alone. tí èèyàn bá ní opportunity láti ní dialogue pẹ̀lú àwọn tó ní àwọn aláṣìṣe, èèyàn mọ̀ pé iṣẹ́ tó wà lọ́wọ́ kọ̀mpíárà ó pọ̀. nítorí pé ọ̀gọ̀rọ̀ ń rò pé àjòjì ni kọ̀mpíárà jẹ́ lórí ẹ̀sìn tàwọn. nípa bẹ́ẹ̀ wọ́n á wá máa wá bá èèyàn pé oríṣiríṣi èdè lọ́nà tiwọn pẹ̀lú èròǹgbà pé onítọ̀hún ò mọ nípa ọ̀rọ̀ àwọn. tẹ́ bá wá bá wọn wọ̀ ọ́ níyà wọ́n á lẹ̀ ti wà lára àwọn rí ni. èmi tí mo dúró ń bì tí mo ń sọ̀rọ̀, bàbá tó bí ìyá mi òun ló mú ìgúnnudéko yìí nítòkòsí lórílẹ̀. tẹ́ bá wo fìlà mi ẹ̀ rí pé mo ṣẹ́ bákan àbẹ́ rí bẹ́ẹ̀. àwa ọmọ Èkó máa ń fi fìlà yẹn a máa fi ń kọ i kẹ́ lè mọ̀ pé tèkó leléyìí o. tí n bá tún yà sọ́wọ́ ọ̀tún mi màá tún wo Ìbàdàn. ẹni tó bá mọ Bọ́lájí Akéwkéwé á rí i pé Ìbàdàn ló ti jáde. now ibi méjèèjì tí mo dárúkọ yìí mi ò rò pé ilẹ̀ Yorùbá kan lè dà wọ́n nù nínú bọ̀rìṣà àwọn tán náà ń ṣe ipe àwọn wọ̀nyí o wọn ò mọ̀ ń pa ẹ̀ o. ṣùgbọ́n tán bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú yàn tí ò bá jẹ́ kán mọ̀ pé obìnrin kan kú ní àdúgbò wa ńjọ́ kan, ìyá àgbàlagbà ni. èmi náà ni mo kàn sọ fún mo ní ìyá yìí wọ́n pè ní ìyá alágbolé. mo ní Ọlọ́run ṣọlá lórí ìwọ ìyá yìí o, kò fún ẹ lọ́mọ, ṣùgbọ́n àìfún ẹ lọ́mọ yẹn kò ní kó má wà l'Àlùjánnà o tó bá lè tún ọ̀nà ara ẹ̀ ṣe. ó ní báwo? mo ní látìgbà tó ti wà ń kékeré ìdí ìgúnnu ló wà tó máa jó lẹ́yìn ìgúnnu, bó ṣe dàgbà tó yìí ọmọ ẹgbẹ́ ọmọ ẹ máa kó sínú ìgúnnu, a máa wá gbé gbogbo yín sáré káàkiri. bí kankan bá ṣubú nù yín kọ̀ọ̀ràn kan máa lọ tútẹ̀, wọ́n á ní ó fẹ́ gbé agbá aṣọ ìgúnnu ni. mo ní ìwọ ìyá yìí o tó bá lọ kú sí báyìí Ọlọ́run ṣe oṣọlá lórí ẹ̀, kò sí ọmọ tó fẹ́ ṣe kínní kan, kò dẹ̀ sí ó jẹ́ ẹni tó fẹ́ ṣojú ayé pé mi ní jẹ́ kọ́mọ ẹ rí i pé mi ò bá òun sìn yáhùn. ó sàn kó tètè ya súnmọ́ lọ́hùn. ìyá yìí ni òótọ́ ọ̀rọ̀ mà ló sọ. ó ní tóun bá máa kú sìn yín kò máa sẹ́ni tó máa ní òun fẹ́ sìnkú hùn. ó bá ní kí wọ́n á kọ́ òun bóun ṣe màmá kírun. bí ayé ṣe bẹ̀rẹ̀ sí kírun nìyẹn. á kírun yẹn tó ọdún bíi 8 sí 10 kí Ọlọ́run tó ní títán dé. nígbà tí ìyá ẹ̀ wá ń pọ̀ ká kú wọ́n bá pè mí, ẹ ní kí ló ń wí? La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. ǹjọ́ ta ti wà ládùúgbò yẹn àti ìrí èèyàn tó fẹ́ kú sí mọ́ṣáláṣí tó ń ṣe kálímọ̀ lójú kú.
bí àìṣe ṣe tó fi di pé Ọlọ́run gbẹ̀mí ẹ̀ nìyẹn. Mo wá sọ fún àwọn àfáà pé ṣé ti mọ̀ pé ẹ̀yin lẹ lòkú bí onígunnu kan bá gbé ìgunnu wá síbi tó ti fẹ́ sin òkú ìyá yìí máa tẹ̀lé yín débẹ̀ máa jẹ́ kán mọ̀ pé aláàrù làwọn. A sì gbé òkú lọ sókè súnà. Nígbà tá a dé burial ground àwọn jọ̀mọ́ onígunnu wọ́n kóra wọn jọ. Nígbà tán kóra wọn jọ wọ́n bá lé gùrù kọ́kọ́ wọ́n á gba máìkì lọ́wọ́ nítorí pé wọ́n gbé small box publicity kìíní yẹn dání lọ gba máìkì lọ́dọ̀ wọn. Mo ní mo kí gbogbo ẹ̀yin tẹ́ dúró mo ní ọ̀nà tí mo fi ń láti gbà kí yín ni pé aláàrù lẹ jẹ́ fún wa. Ẹ lọ béèrè ní tó kò sí mọ̀ọ́mọ̀nù tó mú ìgúnnu wọ Èkó yìí kò fi ṣe òòṣà oko rẹ̀ sí ẹ̀ ló fi ń ṣọ́ láwọn ilẹ̀ Àwórì. Mo ní so gbogbo yín tẹ́lẹ̀ dúró yìí kò sí yìí tó lè sọ pé òun tan mọ́gùnù jù mí lọ ṣùgbọ́n ńgbà tí ò sọ náà lórí ibi tẹ́gbẹ́gbà ẹ lè rí kankan nínú àwọn direct descendant ẹ̀ láàrin yín àfẹ̀yìn aláàrù wọ́n kàn yí padà àwọn bá lọ. Àwọn boys yẹn tiẹ̀ ń fíà àwọn àfáàrí tiẹ̀ tí wọ́n àjọ lọ wọ́n ń fíà pé bóyá wọ́n yìí máa wá ká wa mọ́ àdúgbò. Mo ní yẹn gan ló dùn jù tàdúgbò yẹn ló dùn jù tán bá ká mi má dùgbò ìjọ yẹn ni gbogbo èèyàn máa mọ bí gùnú ṣe ń tó ń gbé gùnú dúró tó fi ga. Mi gbọ́ màá jẹ́ kán mọ̀ pé ikàn náà fi ń tan aráyé jẹ. Allahu Akbar. Mi gbọ́ ayé ò sí fún yẹn Ọlọ́run kò ṣàánú ní tẹ̀ ń wò lókè tó ń ṣe kí lórúkọ yẹn ikàn ni wọ́n máa ń sọ̀kalẹ̀ síbí wọ́n ń sọ̀kalẹ̀ sí ìgúnpá báyìí. Allahu Akbar. Lẹ́ máa rí tó wọ́n máa kúrú tó wọ́n máa ga tọ́ bá ti hun ikàn yẹn bí ẹni hun ẹni wọ́n máa adjust ẹ̀ lọ́tún lósì. So ń tẹ̀ ń wò lókè tó ń dẹ́rù tó fi ń dẹ́rù bà fẹ́rẹ̀kúnfẹ́ ẹ̀rù lájọ ń dábàrà wa. So nípa bẹ́ẹ̀ ẹ rí i pé àwa mùsùlùmí níṣẹ́ kù sí lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí àyà yẹn tó ń sọ fún wa ká má dúró dègbà tí kú máa wá dé táṣẹ̀ máa bẹ̀ lọ́hùn pé àwọn ọmọ tí mo dà á lẹ̀ nílé ayé yìí tí wọ́n ṣe ìsìláàmù yìí fún mi láyè kí n ṣe lọ́kọ́ wọn ní ìsìláàmù. Abẹ́ ti gbàgbé ni ipe Ọlọ́run ní tí ọ̀rọ̀ òbí kan bá tiẹ̀ wá já sí pé. Hatta iza jaa ahadumul mawtu qala rabbi irji'uni. Bẹ́ẹ̀ni. La'alli a'malu salihan fima taraktu qul kalla innaha kalimatun huwa qailuha. Ọlọ́run ní ẹ̀rí gbólóhùn tó ń pè pé kọ́lọ́run dáhùn padà kóun ṣe ìwà lọ káwọn ọmọ ní ìsìláàmù yìí. Kalla ó ní gbólóhùn asán ni. innaha kalimatun huwa qailuha. Ó kàn ń pè èdè tí ò lè jẹ́ wá sí ìmúṣẹ ni. Wa min wara'ihim. Ẹ̀rí ńgbà tí màláíkà ti gba ẹ̀mí ẹ̀. Bariza'un. Tí malakul mauta ńgbà tó ti gba ẹ̀mí ẹ̀ àwọn màláíkà ti fa gàgá láàrin òun àtayé. Bariza'un ila yawmi ó ti bọ́ sí barzakhu. So gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn ò lè ṣeé ṣe mọ́ kò lè padà sílé ayé yìí mọ́. So nípa bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé bá a ṣe ń bá ẹ̀sìn Islam lọ yìí àyà àwọn ọmọ wa lẹ̀. Bí mo ṣe wà ní dúró yìí mo dúpẹ́ fọlọ́run pé àtọkùnrin àtobìnrin ọmọ mi graduate ni wọ́n kò dẹ̀ sí ìtàn tí wọ́n máa dá ọ̀rọ̀ religion lẹ̀ pẹ̀lú ẹ̀ ní any field kó jẹ́ lórí the whole 16 kó jẹ́ Christianity kó jẹ́ Islam they will always meet them ready for it. Ǹjọ́ tí kan gbéra tó gbẹnu pé
Prophet Muhammad sallallahu alayhi wa sallam o pedophile ni o fẹ́ ọmọ tender age. Ọmọ mi wá ń bi léèrè pé age wo ni tender? Ó wá ní ó fẹ́ ọmọ 9 years ọ̀fẹ́ ọmọ 9 years ló fẹ́. Okay. Bàbá ńlá bàbá yín Ànábì Isaka tí ẹ kọ̀wé ẹ̀ sínú Bíbélì ọdún mélòó ló wà nígbà tán bí Rèbékà? Ọdún mélòó ló wà tó fi wá fẹ́ Rèbékà? Òun wà lọ́mọ 37 years gẹ́gẹ́ bí Bíbélì ṣe kọ́. Ó bí Rèbékà ní wọ́n bí Rèbékà ní 37 years yẹn lọ́dún tí Ibrahimo tó tán ni ó fẹ́ fi Isaac rúbọ. Ǹjẹ́ Yorùbá ń yé? Ó wá di 40 ó wá fẹ́ Rèbékà náà. Ọdún mélòó ló wà láàrin wọn? 3 years. Ó jẹ́ pọ́ ọmọ 3 years ló fẹ́ ó sákò ń bẹ̀ ni. Subhana rabbika. Rabbil izzati amma yasifuna wa salamun. Ẹ jẹ́ agbọ́dọ̀ tó mi lẹ́ẹ̀kan sí. Alhamdulillahi rabbil alamin. Ẹ jẹ́ àṣẹ fún ìjàmọ̀ ọlọ́kùn yarí wọn pẹ́. Ẹ ti ń sùn ni. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Àwa tí a kò lórí líìsì mi tá a jọ kọ́lẹ̀ 1 2 3 4 5 ó kà á 5 àwọn kan àti mi ní pè lálẹ́ ara kókó kan wà ń bẹ̀ ni jẹ́ pé sọmọ oko kò tí ì jẹ́ ndómi kò lókunnú ní pé yóò á sọ̀rọ̀ kíyàn fi ndómi tẹ́lẹ̀ ẹ̀kùn kó tún máa jẹun jẹ́ pé Alhaji wa Ibrahim Jomo kí wọ́n wá lo ọ̀gá inú kò reach 10 minutes o láti Bayelsa all the way from Bayelsa àwọn ti Jonathan nìyẹn resource control ó gbàgbé àti sílé ni. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. I want to appreciate Kurumbe Jare. I want to appreciate everybody who make it possible to come to this great occasion. As the chairman, wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí ó láǹfààní àti wá sí ìta ilé alẹ́ yìí. the moderator, bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá chairman tó fi dórí moderator àwọn Ustaz wa àgbà. even though they are oppressing us every day, the managers of oil companies are all Yorubas. All the managers in oil companies are Yorubas. Okay, wọ́n ní. He's one of them. Don't you know? All oil company headquarters are in Yoruba land. Okay. So I don't care about that. Okay. It pains me when I heard about the death of my brother. Wọ́n ní ó dùn àwọn dénú egun nígbà tí àwọn gbọ́ nípa ikú àwọn Ustaz wa tí wọ́n jáde láyé yìí. He is very close to me. Wọ́n súnmọ́ra gidi gan. Very close to me. Wọ́n súnmọ́ wọn gan. There was a day he came to my house very early in the morning. Ìjọ́ kan wà tí wọ́n wá sí ilé àwọn Ajijomo ní ọ̀nà Ayọ̀bọ́lọ́ ní ìdájí. How did you get my address? Wọ́n ní báwo ni ó ṣe mọ ilé àwọn. They say you. Ó ní Even if you live in the hole, I will be there. Ustaz wa Jesu ni kódà kí Ajijomo máa gbé nínú ihò kọ̀ìnkọ̀ìn àwọn ọmọbẹ̀. 5 minutes later, he slept off. Lẹ́rìn ìṣẹ́jú 5 wọ́n sùn lọ. Where are you coming from? Àwọn béèrè pé bọ́lá ti wá. He said he went to Ustazjamiu's program. Wọ́n láwọn lọ síbi wáàsí Ustaz wa. And he felt he has to see me. Wọ́n á sọ pé dandan àwọn gbọ́dọ̀ rí Ajijomo. I was touched. Inú àwọn He is the one who even reminded me of Ustazjamiu's 20th anniversary. Wọ́n ní àwọn gan ni wọ́n tún wá rán àwọn létí 20 ọdún tí Ustaz ṣe. Before me and the Jebu man, we ran around telling people about the program. I followed him around. Okay. The Jebu man. Okay. You don't want to call him a Jebu. Call him a Jebu man, huh? Okay, sir. It could be Jebu Igbo. I don't mind. Ọ̀gá Jomo ní bàbá Ìjẹ̀bú àwọn jọ káàkiri fún ètò anniversary. I don't mind. Ṣé wọn dínà ìgbéjẹ̀bú kọ́ làwọn náà yẹ wá jẹjẹ kí ni? Bàbá Ìjẹ̀bú. What are you hiding from him?
Let him be Jebu Igbo, I don't mind. But I need to greet my brother Salisu. Wọ́n ní á mú brother Salisu wá. Emela Ofuman to Badro. Eya Igbara ndị obodo a. Èdè ìlú ọlọ́run sọ báyìí. Izoku ka Igbara ha. He came up here. He came up here to speak the truth. Wọ́n náà wá sórí ìpẹ́pẹ́ wọn wá bá aṣọ I tọrọ. have to thank him. A dúpẹ́ fún wọn. People from the north. Aláwọ̀ yẹn láti ilẹ̀ Haúsá. They are coming right to Benin and even in Imo State and Akwa Ibom to preach Islam. Wọ́n máa wá sí Benin, Imo State àti Akwa Ibom láti wá sọ̀rọ̀ nípa Islam. What is wrong with us that have an easy language to give to these people? Come again. What is wrong with us that have easy language to give to these people? Wọ́n ní kí wá nìkan tí ó burú ní pé àwọn àtàtẹ̀ wà lédè tó rọrùn láti bá àwọn èèyàn We sọ̀rọ̀ have nípa Islam. almost the same culture. Tó yẹ pé àwọn àṣà wa gan ó jọra wọn. We are enjoying our life in Lagos. A dẹ̀ ń gbìyànjú láti gbádùn ìgbésí ayé wa nínú Èkó tá a wà. You don't even see miracles that are happening around you. Àwọn wá rí àwọn ìgbìyànjú gẹ́gẹ́ bí iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ àyíká wa. My white man, Ustazjamiu. Àpá Ustazjamiu. For years I've known him. Wọ́n láwọn ti mọ̀ wọ́n láti ọ̀pọ̀lọpọ̀ ọdún. I don't know if you have noticed one miracle in him. Wọ́n ní pé àwọn ò mọ̀ bóyá gbogbo àṣàkíyèsí ìyanu kan tó wà lára wọn. If you are conversing with him now, he will be a stammerer. Wọ́n ní tí èèyàn bá ń bá wọn sọ̀rọ̀ ní pé ẹ dájú kọ́ra yín ẹ bára yín sọ̀rọ̀ wọ́n jẹ́ nìkan tí ó yẹ pé ó máa ń kálòlò. But if he handle microphone, bá ti gbá microphone mú báyìí. I'm talking about God. Wọ́n tó bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run. You will never know it was. Ní sàkíyèsí irú nǹkan bẹ́ẹ̀ lára àwọn ọmọ láéláé. Is that not enough for testimony? Ṣé ẹ rí pé ìyẹn gan iṣẹ́ ìyanu tó yẹ kí ẹ ṣàkíyèsí? It's enough for testimony. Ó jẹ́ nǹkan tó yẹ pé ó tó fi yan gan. One day in Bagada, it was in Barigabi when we did in that apostolic church. Jesu Okola'S came. Wọ́n ní àkókò kan tí wọ́n lọ sí church kan láti sọ̀rọ̀. You were there in Bariga. Ní Bariga. Apostolic church. All of us were there. Ní Bariga, yes. That's right. Ní Bawala. I asked a Christian, why do you tell lie against Jesus, or why do you call Jesus a liar? Ọlọ́run béèrè ìbéèrè pé kí ló tẹ̀ ń parọ́ mọ́ Jésù àbí kí ló tẹ̀ ń pe Jésù ló purọ́. He said, God forbid. Wọ́n ní àwọn Ọlọ́run ní jẹ́. I said, let us see the Bible. Àwọn ènìyàn yẹn ká lọ sínú Bíbélì ká wo ní à ń sọ̀rọ̀ Matthew ẹ̀wò. chapter 5 verse 22. Nínú ìwé Matthew orí 5:22. Just listen to what Jesus said. Ẹ jẹ́ ká wo ohun tí Jésù tí ó sọ ń bí yìí. Can you read it in that my good language called Yoruba? That OPC language. Read it from Okay. That. Yes. Read it out. Ṣùgbọ́n. Listen. Èmi ń fún yín. I am saying unto you. Ẹnikẹ́ni tí ó bínú sí arákùnrin rẹ̀ lásán. Anybody who just abused his brother. Yóò wà nínú ewu ìdájọ́. He is going to face the council of judgment. Àti ẹnikẹ́ni. If anybody. Tí ó bá wí fún arákùnrin rẹ̀ pé. If you say to your brother. Aláìní lárí. Stupid, worker, idiot. Yóò wà ní ewu àjọ àwọn ìgbìmọ̀. Oh, look at what Jesus said there. Ṣùgbọ́n. You must not drive your car and call somebody Oloshi. Olórí burúkutu and the rest and co. Wọ́n ní ògbọ́dọ̀ máa wá mọ́tò rẹ̀ kó máa sọ fún ẹ̀ pé olórí burúkú ló tàbí síbi lára yìí. That is the law of Jesus. Ó sì lọ. That's the law of Jesus. Eléyìí náà òfin Jésù ni wọ́n sọ báyìí pé. The same Bible is telling us that Jesus is a liar. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá wí pé ìwọ aṣiwèrè. This is what Jesus is saying. Yóò wà ní ewu iná. Now listen. The same Matthew chapter 23. Nínú ìwé Matthew yìí kan náà orí 23. Verse 17. Hear what Jesus say. Ẹsẹ̀ 17. I love the Bible. Ẹ wá gbọ́ ohun tí bẹ́ẹ̀ni wí ó nínú àwọn máa ń dùn sí bẹ́ẹ̀ni táwọn kà á ni. Go ahead. Ó yá ẹgbẹ́ ohun tó wí o. Ẹnikẹ́ni. If anybody. Is he reading it 17? Ẹ̀yin aṣiwèrè. Now this is Jesus himself. Ẹ̀yin aṣiwèrè. Hold on. Taroko Rombe. Jesus abi Bible. Wọ́n ní ká dúró bí pété ló ń parọ́ ṣé Jésù ni àbí Jesus say ló you parọ́. must not abuse your brother. Ó ní ò gbọ́dọ̀ sọ pé ò gbọ́dọ̀ bú ọmọ àkejì rẹ kó pè ní wèrè. He started calling abuse first. Ó bẹ̀rẹ̀ sí ní wá Jésù náà ló wá bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ lágbè ẹ̀yin aṣiwèrè. That is why. Ìdí nìyí. Our late brother Okola'S. Bàbá Jésù Okola'S tí wọ́n kú yìí. He says he is directing people to the right Jesus to be worshipped. Wọ́n ní àwọn wá
tọ́ka yín sí Jésù gidi tó yẹ kẹ́ máa. And who is that right Jesus? Ta ni Jésù tó yẹ kẹ́ mọ̀ nípa That ẹ̀? is Jesus of the Quran. Òun náà ni Jésù ti Kùránì. He is not a liar. Kì í ṣòkùrọ̀. He is not a liar. Kì í parọ́. He is not God. He wasn't God. Kò kì í ṣe Ọlọ́run. And he will never be God. Kò dẹ́ lè jẹ́ Ọlọ́run láyé. Now, my brothers and sisters, I Arákùnrin want àti to ask arábìnrin. you a question. Ìbéèrè tá a fẹ́ béèrè báyìí ni pé. Have you ever asked your next neighbor who is not a Muslim? Ǹjẹ́ ìwọ ti wá béèrè lọ́wọ́ aráalé rẹ tí kì í ṣe Mùsùlùmí? Ask him, which God do you worship? Pé jẹ́ Ọlọ́run wo ni wọ́n ń sìn? In Yoruba Christians, Ní àwọn Yorùbá tó jẹ́ Kìrìsìtẹ́nì. they are my friends. Ọ̀rẹ́ ni wọ́n jọ jẹ́ àti àwọn bàbá wa. If they need anything from God, Tó bá fẹ́ nǹkan kan látọ̀dọ̀ Ọlọ́run. they will raise up their hand. Wọ́n á tẹ́wọ́ sókè. They will say, Ọlọ́run ṣàánú mi o. Ọlọ́run ṣàánú mi. Ọlọ́run ṣàánú mi o. Have you seen them before? When they are begging something, Ẹ ti níbi tó ti ń tọrọ kankan lọ́rọ̀ Ọlọ́run kan máa wí pé. if Ọlọ́run ṣàánú them, Tí Ọlọ́run bá ṣàánú wọn tán. they will go and say, Jesu ṣe o. Wọ́n á ní Jésù ò ṣe o. Can you imagine that? Ẹ̀yin náà gbé sí làákàyè. Just look at it yourself. Ẹ̀wọ́ náà wò ó nínú ara rẹ. Beat your chest that you are a Muslim. Ó yá máa fọ ọkàn ẹ̀yà rẹ pé o jẹ́ Mùsùlùmí. Listen to the church preachers. Ó yá máa gbọ́ ohun tí àwọn chọ́ọ̀chì tó bá bẹ̀rẹ̀ The sí ní wàásù. pastor will tell you wàláì tàláì nǹkan tí mo sọ fún yín kò tọ́ ni. Nínú ṣọ́ọ̀ṣì pásítọ̀ tí wọ́n sọ pé wà láìtàláì ohun tí mo sọ yìí nàtúrú àdètọ́kù àmọ́ lè láì. He can never tell you he can never say Jesus na true. Kò ní sọ pé Jésù òdodo ni mò ń sọ. An Igbo trader in the market. Àní Igbo tó ń tajà ní ọjà He will gbági. tell you the last price is wàláhì. A ní wà láìtàláì ojú ọlẹ́dàá rẹ tó. Why? Kí ló dé? Because Allah has said Torí pé Ọlọ́run sọ pé. that he is going to plant his name in the heart of people. Ó máa fi orúkọ rẹ̀ sínú àyà yín gbogbo ilẹ̀ ọmọ dárúkọ yẹn. It shall be called in one name. Orúkọ kan lẹ́sìn máa pe And it shall be Ọlọ́run. worshipped Ẹ̀ẹ́dẹ̀ máa side by sìn side pẹ̀lú ọ̀rọ̀ in one accord. nínú ọkàn kan. The family of my late brother Jesu Okola. Wọ́n ní àwọn ẹbí bàbá Jésù Ọ̀kọlà tó jáde láyé. I pray Allah in his infinite mercy Kí Ọlọ́run ọba nínú àánú rẹ̀ to give you the heart to bear as we are bearing. tó fún yín ní ọkàn tí ẹ máa fi lè gba eléyìí tí ó ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí àdánwò. I was happy I witnessed the burial. Inú àwọn aláàjì Jómò dùn yín pé àwọn náà wà níbi I ìgbà tí was wọ́n there sí wọn. till we put him to the mother earth. Àwọn fún wa mẹ́gbà tí wọ́n gbé wọn sínú kòtò ni. And in fact, when I left that place, Ìgbà tí wọ́n délé. I have to think of my own. Wọ́n How kàn will tún it ronú ni pé àwọn náà máa wọ anú bíbẹ̀ tí wọ́n rí àwọn be? What bàbá of ìjọ you? kan. Are you ready? Ìwọ ń kọ́ ṣe múra. The Christians will sing a song. 1 minute, sir. They ask this song. Are you ready? Are you ready when the Lord shall come? They ask you if you are ready when Wọ́n the bèrè Lord bí shall o tiẹ̀ come. ti rẹ́dì iṣo ti rẹ́dì tó fẹ́ kú báyìí The wọ́n náà. question is which Lord is coming? Ìgbà wo gan Olúwa wo gan ló The sọ pé Lord is not coming. Olúwa kan ò wá He only mọ̀. commands and say, be and it will be. Ọlọ́run kàn ní jẹ́bẹ̀ ó sì jẹ́bẹ̀. Which Lord is coming? Lord wo gan náà ń sọ. With which aircraft is he coming? Àbí o. I am ready. I am ready when the Lord shall call. Are you ready? I'm ready. I am ready when the Lord shall call. Okay now. Takbir. Allahu Akbar. Are you not ready when the Lord shall call? We are ready. Baba. JAMIU, you are sit down. You are a Jebu man. Wa alaikum salaam wa rahmatullahi. ẹ máa gbọ́ lọ́run tóbi. Allahu Akbar. iná àtẹnukọ̀ fún àfọ àjùmọ̀. Bismillahirrahmanirrahim. Atoyina kaleka usar basoda bi kalma na shana ka wala ta. ẹ ní bínú fẹ́ ká round up by 4:30 torí a gbọ́dọ̀ àwọn máa ń ṣàdúrà tá a fẹ́ close. Bẹ́ẹ̀ni. sọ àwọn èèyàn mi dẹ̀ ti retí àdúrà má fi mísánná ń bọ̀. náà àfọwọ́n olóòláyé mọ̀ ẹ má bínú ìṣẹ́jú márùn-ún. Olóòláyé mọ̀ tẹ́lẹ̀ náà. ìṣẹ́jú márùn-ún. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم Àmín. mo fi ṣe àmà mo fi kí gbogbo ẹ̀yin àlùfáà ní kalẹ̀ ọlọ́mọṣàbá mi kí yín. Àmín. àwọn aláàjì wa Jómò ibi tó ń parí sí náà ní ti bẹ̀rẹ̀ wọ́n ní ta ló rẹ́dì ta ló kù ta ló rẹ́dì. Àníkú kan kò náwó. ustaz ẹnì kankan ò máa náwó.
Allah sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. 62 verse 7 kul innal mawta alladhi قل إن الموت الذي تفرون منه ẹni tó wá síbí ilé ní فإنه ملاقيه. tó wá wòran ẹ̀ pé òun wá láti wá síbi òkú Jésù ọ̀kọlà kì í ṣe tòkú Jésù ọ̀kọlà ló wá ara tiẹ̀ pé ara tiẹ̀ bí rẹ̀ léèrè ó ti dín ọjọ́ kan lọ́jọ́ tó máa kú lẹ́nìí kúl. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. àwọn èèyàn bẹ̀rù ikú débi pé ó fẹ́ sùn Ọlọ́run má jẹ́ òun tójú oorun dójú ikú ó fẹ́ wọ mọ́tò Ọlọ́run má jẹ́ òun lásídẹ́ǹtì ó fẹ́ wọnú omi Ọlọ́run má jẹ́ akúkú omi Ọlọ́run má jẹ́ akúkú náà ṣé kò wá ní padà kú ni kúl iná. الموت الذي تفرون منه فإنه ملاقيه. àwọn èèyàn bẹ̀rù ikú débi pé wọn ò ṣe lẹ̀kùn onígi mọ́ lẹ̀kùn onírin náà ń ṣe. asọ̀rọ̀ adẹ́lẹ́wọ̀n lójijì. wọ́n bẹ̀rù ikú débi pé wíńdò tán bá ṣe tán bá fi gíláàsì sí irin tán fi tẹ̀lé gíláàsì irin tó nípọn ní kúlì. قل إن الموت الذي تفرون منه fẹ́ǹsì táwa ń ṣe nínú ilé wa fẹ́ǹsì máa wá kájúlé lọ wọ́n tún fi wáyà sí fẹ́ǹsì wọ́n tún fi iná sí tí ẹ bẹ̀rù kí náà máa lọ jó lóru. lọ ṣọ́ wa ń bẹ̀ o. nígbà ayé ànábì Musa alayhi salatu wa salam arákùnrin kan ló ń sùn ó lóun lálàá ó ní kìnìún wá lé òun wá sá eré òun sá wọnú kànga ṣùgbọ́n nígbà tóun fẹ́ wọnú kànga yìí okùn kan lòun dì mú tóun fi wọnú kànga yìí nígbà tó ń wọnú kànga kul innal maut الذي تفرون منه فإنه ملاقيه. nígbà tó wọnú kànga tó dàárín méjì awòkè díẹ̀ ó wá ní kó ń wọlẹ̀ ó wá rí i pé ejò kan ti lanú lẹ̀ tó ń dúró dòun láàrin méjì kànga ẹ̀rù bà á ó wá wò pé tó bá wòkè díẹ̀ yóò wọlẹ̀ díẹ̀ ó wá pinnu pé òun ò ní padà sókè bẹ́ẹ̀ náà lòun ò ní wálẹ̀ kúlẹ̀. innal mawta allazi tafirruna minhu fa innahu mulaqikum. nígbà tó wá tún wòkè ó wá rí i pé eku méjì kan ó ti ń jẹ okùn tó ń fi dúró láàrin méjì kànga ó rí i pé eku alákọ̀ọ́kọ́ eku dúdú eku ẹlẹ́ẹ̀kejì eku funfun ó wá lanu pé kò ń pariwo pé ẹ gbà mí o oyin wá ń kọ́ sí lẹ́nu oyin kọ́ sí lẹ́nu tó fi gbàgbé wípé eku ń jẹ okùn oyin pé oyin kọ́ sí lẹ́nu tó fi gbàgbé wípé ejò lanu sílẹ̀ nínú kànga kúlù innal mawta qul innal mawta allazi tafirruna minhu fa innahu mulaqikum. ẹ̀rù bà á débi pé ó wá pariwo pé tó máa tají ó wá sáré lọ bá ànábì Ọlọ́run ó wá ṣàlàyé fún mi ò ní gbàsìkò ànábì Ọlọ́run wá sọ fún pé ṣé orí okùn tó fi dólé láàrin méjì kànga yìí òun náà ní ṣẹ̀mí ayé nígbà tí gbogbo wa ń bọ̀ nílé ayé gbogbo wa la sọ fọ́lọ́run pé ìrẹ́ Ọlọ́run la máa sìn àwa délé ayé àwa dọlọ́gbọ́n tó má pèèyàn lẹ́rú Ọlọ́run iná máa bí tó má pè ní civil servant inú yà sì máa dùn a tún gbé id card sọ́run wa ní kí ni ṣe a ní civil servant aláìní tìjú wọ́n pè lẹ́rú ọ bóyá kò mọ̀ túmọ̀ òyìnbó ni ó lóun ẹrú ayé olókun tó fi dún láàrin méjì kànga yìí òun náà ní ṣẹ̀mí tí ń bẹnu ayé. Allahu akbar. Allahu akbar. ó ní ẹlẹ́ẹ̀kejì eku tó ń jẹ okùn òun náà ní ọ̀sán àtòru bílẹ̀ ṣe ń mọ́ tílẹ̀ ń ṣú òun náà ní gbogbo wa súnmọ́
súnmọ́ sàárè ṣùgbọ́n àmọ́ ni. Allahu akbar. Qul innal قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. lánàá gbogbo àwa tá a ń bẹ ń bì í àwa lọ́mọ pọ́ùn ló tán ń gbé káàkiri ṣùgbọ́n lè ní àti súnmọ́ sàárè. adúpẹ́. ó wá ní sórí oyin tó ń kó sí ẹ lẹ́nu láàrin méjì kànga òun náà ni adùn tí ń bẹnu ayé téèyàn ò fẹ́ kú mọ́ ó jorí eku orí ológbò ó gbogbo ẹ̀ ló fi ṣoògùn ó fẹ́ ṣoògùn àìkú kò fẹ́ kú mọ́ ó padà kúrò ń bẹ̀ náà lọ́jọ́jọ́ kan ni kúl innal mauta. الذي تفرون منه فإنه ملاقيكم. àsìkò mi ti tó. تردون إلى عالم الغيب والشهادة. ẹjẹ àtọ́nà tóbi Allahu Akbar. ajá àfàwà olúwaláyémọ̀ ṣẹgbẹ́ nǹkan wà lẹ́ láàrin wa gan ó ga o. ọlọ́run ṣàánú wa. afa lẹ́kṣọ́rà ìṣẹ́rí òkè lẹ́kṣọ́rà ìṣẹ́rí òkè wọ́n pẹ́ níwájú. mo rí mẹ́rin lẹ́ẹ̀kan náà. now máa pe ọmọ oko. ọmọ oko. àní kéèyàn jẹ indomie hungry man kó lóun fi tẹ́lẹ̀ ẹnu pé òun kò kó oúnjẹ ń bọ̀ kí ọkọ fi yẹn ìgbọ́rí o. indomie náà ń ṣe oúnjẹ tẹ́lẹ̀ náà. ń ṣe oúnjẹ. ṣókò ni wọ́n ti wà ní. àbí mi dárúkọ ọ̀kọ́ mọ oko mo bá wí. mo dárúkọ yẹn o ẹjọ́ o torí oko ọmọ ọ̀hún gan wọn àǹká lóun èso ọmọ oko kéèyàn jọ ń gírímà kó lóun fi tẹ́lẹ̀ ẹnu. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين والصلاة والسلام على سيدنا محمد صلى الله عليه وسلم والصلاة والسلام على سيدنا محمد والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه ومن والاه أدوك فون ولون وبا أدوك فون ولون وبا لكنسي أتوركي أتيجي فون نبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kí ó mọ bá nẹ́bí náà àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àti àárín ní erépa òjíṣẹ́ ọlọ́run ọba náà títí di ọjọ́ kan yawma la yanfa'u malun wala banun ọjọ́ tó ṣe wípé owó tá a bá ní ò ní wúlò ìmọ̀ wa ò ní wúlò dúkìá wa ò ní wúlò gbogbo ń tá a bá kójọ lọ́rọ̀ ìkankan ò ní wúlò ńbẹ̀ illa man atallaha biqalbin salim àyàfi tí ẹni tí ọlọ́run bá ṣe ní mùsùlùmí adúpẹ́ fún ọlọ́run ọba. alhamdulilayi. mo fi kíkí bàbá wa chairman mo fi kí gbogbo wa mo sì kí Ustazjamiu Alaba ìṣùlẹ́yìn ìbejì Adégúnwà ọlọ́run kó mọ́ ṣàbá ṣe dáadáa fún ọ. Ìdòwú ló ń jẹ́ ìṣùlẹ́yìn ìbejì tó tán. ẹ má dá sọ́rọ̀ wa. ní bíbá yìí. mo fi mama wa ṣọlá mo fi kíkí wọn mo fi kí gbogbo ẹ̀yin ya wa. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi. àwọn àfa àwọn ní alimautu kaffal mawa'idh. téèyàn ò bá rí wáàsí ṣe láyé ikú nìkan ó ti tó ṣíṣe wáàsí. alqawlu yabqa zamanan ba'da qa'ilihi. وصاحب قول تحت الأرض مدفون. الله أكبر. mẹ́rin náà ni báwọn afáàṣe máa fi ń ṣe wáàsí. الفعل يبقى زمانا بعد فاعله وصاحب فعل تحت الأرض مدفون. الخير يبقى زمانا بعد فاعله وصاحب خير تحت الأرض مدفون. الشر يبقى زمانا بعد فاعله وصاحب الشر تحت الأرض مدفون. يعني القول يبقى زمانا بعد قائله ọ̀rọ̀ máa ṣẹ́kù lẹ́yìn ẹni tó sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. وصاحب قول تحت الأرض مدفون. bẹ́ẹ̀ sì ni ẹni tó sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bí tá a bò mọ́ ẹni sì wọ́n play lecture àfáàwà mọ̀tádọ̀ Jésù Ọ̀kọ́là lẹ́ẹ̀kan àwa ń gbọ́ bíi pé wọ́n wà láyé ẹni tó sì ní ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bí tá a bò mọ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa o ẹ jẹ́ ká lọ mọ̀ gbogbo ń tá a bá ṣe yóò máa ṣẹ́kù lẹ́yìn ẹni tó ṣe é tó bá dijọ́ kan kò ní sí mọ́ yóò wá kun tá a ṣe sílẹ̀
èyí tí màá kàn fi parí ẹ̀ torí àsìkò tó ti lọ àfààní ìyá máa ń bì dúníyà ṣàgọ́l kọ́dígọ́rọ̀ tulal amal wàlámù yazal fi gọ́fúlàtìn hatta dana minul ajal almautu ya'ti baghtatan wal qabru sundukul a'mal اصبر على أحوالها لا موت إلا بالأجل لا موت إلا بالأجل لا موت إلا بالأجل مني لا موت إلا بالأجل لا موت إلا أفاني يا من بدنيا وشغال mo pèrè tí ayé ti kó àìrójú àìráyè bá ustaz ń sọ̀rọ̀ ẹnìkan. A person has more than 400 cars, uses 86 personally. Now where is he? Àti 400 cars o, àti 86 yẹn o, òun dà lẹ́nìí. Ó ti lọ. Ayé ti kún àìrójú àìráyè báwọn èèyàn. Àyà tí àfa wa kan kalẹ̀ kan, alhaakumut takathur hatta zurtumul maqabir kal ada alẹ́ ayé. Orí bẹ́ẹ̀ náà láwà hatta zurtumul maqabir títí tí wọ́n fi tì wá bọ̀ sáré. Kalla sawfa ta'lamun. Ìgbà yẹn ni làákà ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá jí. Thumma kalla sawfa ta'lamun. Ìgbà yẹn ni ó ṣẹ̀ wá yé wa. Kalla law ta'lamuna ilmal yaqin. Al-ilmal yaqin yani al-maut. Ó dìgbà tí kú bá dé ká tó ṣe làákà ẹ̀. Allahu akbar. Kọ́dígọ́rọ̀ tulal amal. Kò sí ẹni tẹ́rù ẹ̀ ògùn. Tẹ́ ẹ bá jí Jésù òkọlà ẹ béèrè lọ́wọ́ ẹ pé kí làwọn nǹkan tó ní ẹ rí i pé ó pọ̀ lọ kì í ṣe díẹ̀. Bẹ́ẹ̀ni. A máa rò náà ní títí walamu yazal fi gọ́fúlàtìn ṣùgbọ́n ọmọ èdè ènìyàn àní gbò àní yẹ kúrò níbi ìfọ́núfọ́ra yẹn àtàdánà minul ajal títí tí kò fi dé wá bá wa. Almautu ya'ti baghtatan. Ikú máa ń dé láì ní notify èèyàn kò ní sí notification. Wal qabru sundukul amal. Whether we like it or not, whether we prepare for it or not, whether we are ready or not, sàárè yẹn òun ni ó máa jẹ́ tí ó kó gbogbo ṣẹ́ẹ̀rẹ̀ wá sínú. Ká wá ṣe sùúrù torí pé ikú ò ní dé o. Àyàfi kásìkò tó Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ ayọ̀ ń bá Ànábì dáadáa sallallahu alaihi wasallam. Nígbà tá à ní ká ṣe hallelujah ẹ jẹ́ ayọ̀ ń bá Ànábì dáadáa sallallahu alaihi wasallam. Ọlọ́run ní man kana ní nafs anta muta illa bi idhnillah kitaban muwajjala fa idha jaa ajaluha la yastakhiruna sa'a wa la yastaqdimun. Ọlọ́run ní ẹ ní rí ẹ̀mí kan kó kú o illa bi idhnillah. Àyàfi pẹ̀lú ìyànda Ọlọ́run. Kitaban muwajjalan, it has been written. Ọlọ́run ti kọ bẹ́ẹ̀. Fa idha jaa ajaluha. Tásìkò yẹn bá ti wá tó. La yastakhiruna sa'a wa la yastaqdimun. Kò ní dínkù kò sì ní lékún. Àfáà kan ní lawla sabara al-qatil laqatala al-maqtul. Ẹni tó pààyàn bó bá ṣe sùúrù ẹni tí wọ́n pààyàn yóò kú fúnra rẹ̀. Àìmọye ẹni tó fẹsẹ̀ kọ tó sì kú bẹ́ẹ̀. Wọ́n sọ fún mi lẹ́yìn nígbà tá à ń bọ̀ nínú mọ́tò pé ìyá kan ó lọ patí ó dẹ̀ ṣubú láti ibẹ̀ ó dẹ̀ jẹ́ pé Ọlọ́run. Èwo la mọ̀ tí ó gbẹ̀yìn wa àbí Ọlọ́run bọba àlékè ọlá gbogbo ohun tí a bá ṣe ní ìbádà Ọlọ́run kó gbà á lọ́wọ́ wa o. Àwa mùsùlùmí ẹ jẹ́ a múra sẹ́sìn wa. Ẹ jẹ́ ká múra sẹ́sìn wa àmẹ́ni tó kàn o. Ọlọ́run ò dẹ̀ promise pé nìkan máa dàgbà. Ẹni tó bá bára rẹ̀ kó dàgbà ó kàn a privilege lóní opportunity lóní kì í ṣe wípé bóyá Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ nítorí wu Ọlọ́run dá lára ẹni tó sì kú kékeré náà kì í ṣe pé ẹ̀ṣẹ̀ rẹ̀ ló pọ̀ tó bẹ́ẹ̀ abẹ́lọ́run bọba àlékè ọlá Ọlọ́run mọ́ṣá ìjẹ́ ká dàgbà Ọlọ́run mọ́ṣá ìjẹ́ ká ríṣẹ́ náà jẹ́ adẹ̀bí Ọlọ́run kó bá foríjì ustaz wa Murtado
Jésù Okola Ọlọ́run kó bá foríjì wọn Ọlọ́run kó bá pàṣẹ wọn rere Ọlọ́run kó bá fi wọn sí àlìjánnà onídẹ̀ra subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin alhamdulillahi rabbil alamin. ọmọ oko kéèyàn jẹ́ ń dómi ọgbìn máa kó ní òun fi tẹ́lẹ̀ nu. àfi sùúrù. ó ga now máa gbà fún àwa àgbà number 2. àgbà number 2. àgbà number 2 sorry number 3 àgbà number 3 máa bọ̀ jàre no this number 1 this number 2 this one is number 3 we dey judge am with the irungbọn na with the white with the colour. White. See you be small boy. boy. bá jẹ́ bẹ́ẹ̀ eléyìí náà ti ń da ẹ̀ ó ti ń di akérèmọ́ o. number 5 lélẹ̀ máa wà ọ̀nà ilé ìṣèjì ilé ìṣèjì. àwọn pati wọn. fọwọ́ Abdulgani Ọláyínká sínú manga. bí ó tiẹ̀ lè mọ́tò bẹ́ẹ̀ ṣàlá. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. mo kí gbogbo kalẹ̀ lẹ́yìn ìgbà tí mo gba ẹnu gbogbo àwọn tí wọ́n ti kí Ọlọ́run ní ṣáájú àti anabuwa Muhammad sallallahu alaihi wasallam. ọ̀rẹ́ mi náà ní kọ́kọ́ yà sọ́dọ̀ ẹ̀ ó sọ nínú fídíò kan kí ló wí. níjà tó ẹnìkan béèrè lọ́wọ́ ẹ̀ pé ìbéèrè yẹn dàbí ẹ̀fẹ̀ wá ní mi fẹ́ kẹ́ ẹ mú mi ṣeré o ẹ bá mi ṣeré o bẹ́ẹ̀ ṣé mo mọ̀ kán fáànù ni gbogbo orun mi ti funfun o ṣé bó ló dó yìí. ẹ̀yin gbọ́. mi ò láìkẹ́ o ẹ bá mi ṣeré o tí ò bá rí bẹ́ẹ̀ fi irun gbẹ̀ẹ́lẹ̀ tí ò bá ní funfun ẹ gbọ́ lọ́hùn tóbi ibi tí mò ń lọ nìyẹn. ẹ̀yin lẹ làdó lọ́wọ́ báyìí. just leave that your beard for some weeks and let us see what will happen including your head ẹ gbọ́ lọ́hùn tóbi. ṣé àwọn pé tí a bá ń wò di ẹnìkan. ẹ nà ẹlòmíì yóò rí di tiẹ. ẹ̀yin lẹsọ yẹn o ẹ já gbọ́ lọ́hùn tóbi. mo kàn fẹ́ ṣe tàlíkì lórí ọ̀rọ̀ tí gbogbo àwọn àfáà wa ti sọ. tí ó fún wa nísinmi tí wọ́n bá bi gbogbo alálẹ̀ yìí pé eléyìí tá a ṣe lálẹ́ yìí ṣé bídíà ni àbí súnà Ustazjamiu èyí tá a ṣe lálẹ́ bídíà ni àbí súnà alhamdulillah bọ́tà bá fẹ́ sọ dáadáa bídíà ni o tá a bá ní tara wa ṣùgbọ́n wọ súnà bídíà tá a lè sọ pé ó wọnú súnà ni torí anabu Muhammad ó ní kẹ́límù nasa alákọ́dẹ̀rẹ̀ kò léhìm bí wọ́n ṣe lo gbèsè ayé Saudi àlérí ló bẹ́ẹ̀ ń bí tá a bá fẹ́ kọ́pì Saudi àkàbùkù lánàá ni mo ṣe wọnú tẹlifíṣàn ní NTA News àwọn kan wá láti Saudi wọ́n kó wá gan sí Borno owó tó pọ̀ millions of naira tí wọ́n ń pín láti Saudi ẹni tó bá wọ NTA lánàá ṣàárírò ẹ̀ ṣe ń bí kí dẹ̀ ṣe pa ànírú owó bẹ́ẹ̀ Ọlọ́run dẹ̀ sọ́nù àyà Ramadan pé yuridukumullahu liyusra wala yuridukum minal usra. so gbogbo tá a bá fẹ́ ṣe táníyàn ọba ti dá táníyàn ọba ti dá Ọlọ́run ó gbà fún wa ní súnà ni ọ̀rẹ́ mi rántí ọ̀rọ̀ àfáà wa Imran Eleha ẹgbẹ́ lọ́n tóbi wọ́n ní àwọn èèyàn ń takú àwọn lórí alikọ́ ipe bídíà ni torí ìgbà tí wọ́n gbé sí àfáà ní èmi náà dẹ̀ jiyàn mo ní lóòótọ́ bídíà ni conference alikọ́ conference wọ́n ti gbọ́ ayé náà àfáà láwọn ò jiyàn nítawọn fi ń dáhùn náà ni pé ìgbà táwọn gbé sí àwọn fi dáàbò bo ẹ̀sìn lásìkò gbà ẹni ẹja gbọ́dọ̀ tóbi jàmọ́. Allahu Akbar. so òdi àfọ̀ mo fẹ́ wá sí conclusion pé àfáà àgbẹ̀ ti sọ lẹ́ẹ̀kan pé kí a mẹ́ndì ibi tá a bá kù sí kò lè ṣeé ṣe o bẹ́ẹ̀ mo sọ amendment tó ń sọ yẹn is not possible God bless you nǹkan tá a máa ṣe tó ṣeé ṣe ni pé níbi tí kálukú bá wà ká filẹ̀ bẹ́ẹ̀ ká mẹ̀ntẹ́ni ara wa mọ̀ wà fóníwà níjọ́ rẹ̀ ẹ má jà àtàrà wa Ọlọ́run bá tó ní ẹ̀sìn gan sọ wípé wàlá ṣọ́ọ̀lọ́wù làjàálàkún ummatan wahidatan walakin liyabluwakum fima ataakum. dẹ́n kí lè fẹ́ sọ Ọlọ́run ní tí n bá fẹ́ mo ní kápá kí gbogbo yín
kódà yàtọ̀ sí pé ṣòkòtò balẹ̀ kó balẹ̀ kí gbogbo yín mọ wọrú aṣọ white ọlọ́run ká pa bẹ́ẹ̀ náà pé òkè white lẹ́mọ̀ wọ̀ gbogbo yín. So mo fẹ́ kó yẹ pé differences ti Christian ní ó kéré sí tiwa tá a bá ní tara wa àfi tá a bá ń tara lókù nínú òkè alájà àwọn ìdáná lójókòó ìkànjá mi mo tẹ̀lé wọn lọ bí ìjókòó àfàwọn Mutiu peace and quiet ọ̀rọ̀ wa kan bàbá wa tí wọ́n gbé jẹ̀ṣà yìí bàbá wa tí wọ́n gbẹ̀gbẹ̀ lé sílùú ṣàfi mi ò lè gbàgbé ọ̀rọ̀ yẹn ńgbà tọ̀rọ̀ kàn wọ́n dúpẹ́ wọn ṣe wọ́n ní bá a ṣe jókòó ìtajà àlùsùnà yìí bọ́n ṣe náà jọ́nà wọ́n ní tabada kíra lẹ́sìn ajá túká ni ṣé ẹ gbàgbé pé bá a ṣe jẹ́ súnà yìí eléyìí àlùsùnà kò sí oní zikiri ń bẹ kò sí oní sufi ń bẹ o eléyìí àlùsùnà ní tabada kíra lẹ́sìn ajá túká. Allahu Akbar. That is the truth kí ló mọ̀ tán wá fún kí ló tán wá fún ṣáàtọ̀ pé kí gbogbo wa kájọ wà ní agbọ́n nìkan ní 100% irọ́ ni it's never possible. For instance èmi nísìn níjọ́ mo gbà pé Jésù ń bọ̀ mo gbà á rí bọ́ agbọ́nrin tí mo wà báyìí ni pé mo gbà pé kò wá mọ́ ẹnìkan tó lè yọ kúrò lọ́kàn mi ò sí ó wá lè dọ̀la o àbọ̀túnla o kí n sọ pé ó tún ń bọ̀ o báyé ó dẹ̀ ṣe rí nìyẹn ẹ padà sáwọn àfa àtàná bí kálukú ṣe ló ṣe tó kú nìyẹn Málíkì Ṣàfí Ámbàlí Abu Hanifa wọn à sí lágbọ́n nìkan tó wọ́n ti kú kálukú gbà fúnra wọn ni wọ́n dẹ̀ ṣe pọ̀ wọn ò dẹ̀ ṣọ̀tá kálukú gbà pé ibi tẹ́lẹ̀ tẹ̀síre wọ́n sì rẹ̀ sì ń ṣe ibẹ̀ ẹnẹjà mójútó ntó pàwápọ̀ láìla pàwápọ̀ ìrun pàwápọ̀ ànábì pàwápọ̀ mọ́kà pàwápọ̀ Ramadan pàwápọ̀ kábíbélì ṣe wá sí ọ̀pàápọ̀. eléyìí ti fẹ́ fi kún rí ẹ dákun ilé wa ń jò ó ń jò gan. mi ò wá fẹ́ kí ilé Jésù Ọ̀kọ̀lá jò torí gbogbo yìí tá à ń ṣe tá a rò pa aríṣẹ́ ṣe yìí àfikọ́ lọ ń ṣàánú wa. Àmín. kí ni oníjẹ́ òjò ni pé àwọn kan ń wo ogbó tá à ń ṣe ìtàn sọ pé ẹ̀yin wọ́n ó padà lọ mọ báwọn ìyàwó Jésù Ọ̀kọ̀lá torí wọ́n ń tajà fún wọn wọ́n jọjọ́ rẹ̀ wọ́n ń bá wọn rajà gbogbo ohun tá a ṣe yìí àti tí Jésù Ọ̀kọ̀lá ṣe kalẹ̀ kò tó wọ́n bì wo ní ìṣẹ́jú kọ́ àmọ́ wàá rí bẹ́ẹ̀ àfa odidi àfa àti nǹkan ọmọ nkéwu tó ṣe wòlímọ̀ fọmọ tó jáde sànáwí wọ́n wá dọ̀pọ̀lú ẹ̀rú ládìyàn ṣáwọn ẹlẹ́yà lẹ́wà sọ pé kò dẹ̀ sí bí obìnrin ṣe lé nígbàgbọ́ tó Ọlọ́run bá ṣàlékún kẹba wa lórílẹ̀. Àmín. Bismillah kul wallahu. Bismillahir rahmanir rahim kul wallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ó ahad. tó tafsiri mẹ́ta tí mo gbọ́ lẹ́nu nígbà tó wà láyé bàbá wọn láwò mi wọ́n ní ẹ̀yin ìyàwó mi yìí bí mo ti tóbi tó yìí tí gbogbo ayé ń pọ́n mi lé tẹ́mi sì mọ̀ pé mi sara pọ́n lé tí n bá sọ pé lẹ́ni mo fẹ́ sọ̀rọ̀ lé bàbá mi ó ní kò sínú yìí tó yẹ pé mo kọ́ lẹ̀ nítorí pé sọ̀rọ̀ lé bàbá rẹ̀ ó ní kálukú mọ̀ọ́rùn mọ́ pé sáwà fọmọ wálẹ̀ ni and that is the truth obìnrin ò ní gbàgbọ́ bẹ́ẹ̀ pàápàá bá ti rí nǹkan jókòó tí wọ́n á rún mọ́ pé àdúrà ọmọ táwa bí sáwà fọmọ lẹ̀ ni odidi àfọ aláǹtí táwọn bá fẹ́ sọ̀rọ̀ lé bàbá wọn pé ogun alẹ́ ni pé òkè wa fẹ́ sọ̀rọ̀ àṣì islam mọ́ ẹ̀ tún tẹ̀lé mi náà ni. Allahu Akbar. kò pọ́nú obìnrin gbogbo abáyé jókòó ìbẹ́ẹ̀rẹ̀ tóbi tó yìí kò pọ́nú obìnrin tó lè kọ́kọ́ rẹ̀ lẹ́nu torí ẹ̀sìn pé ó ti ṣẹ̀sìn mí òun fẹ́ kọ́lẹ̀ irọ́ ni kọ́lọ̀ ń ṣàánú ibi tí wọ́n lọ rèé Ọlọ́run sọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Quran chapter 3:186 ẹ gbọ́ àgbọ́yé. eléyìí tó ṣe Jésù Ọ̀kọ̀lá yìí tó bá àwọn ìyàwó àdánwò ní àbádáwọ̀ kọ́ bàbá ńlá àdánwò kọ́lọ̀ wá jẹ́ kí wọ́n pass wọ́n á bẹ gbogbo ẹ̀yin àáfàá ládùúgbò ẹ̀yin ẹlẹ́hàá tẹ́ ẹ jọ wà ládùúgbò ẹ má fi wọ́n lẹ̀ o ẹ má jìnnà sí wọn o ìgbẹ́ ò lé egun bọ̀tẹ́ tó bá tẹ yóò ti ro tó bá ronú Jésù Ọ̀kọ̀lá ńjọ́ kan lásán ìrun ọdún 5 lè bàjẹ́ tó bá rí nǹkan kan tango ńjọ́ ta wá sí ẹlẹ́yà kan pe àfà ńgbà tó padà bí mi ni mo padà gbà ọ́n ló ti sú àwọn kò ríṣẹ́ ṣe ẹ̀ẹ̀mejì lẹ́nìkan sẹ́ndí 50,000 lóyìnbó tó ní o máa fi set up ẹni tí ò fi iṣẹ́ kọ́ra tẹ́lẹ̀ kódà bọ́ fún 1 million
lẹ́yìn ìgbà náà 50,000 méjì 30,000 bí ẹ̀mẹ́lò owó yẹn ò ṣe nǹkan kan ó dẹ̀ tún wá pọ̀ pé má padà gbé kọ̀ọ̀kan ní Ustaz ebi ń pa mí ni ebi ń pa mí ló jẹ́ mọ́ pé yín ẹ gbọ́ lọ́n tóbi jẹ́ mọ́ ṣé ti rí ẹ̀yà yẹn kí ló wí. Latubulawna fi amwalikum wa anfusikum wala tasma'una minal ladzina utul kitaba min qablikum. ẹ kó bírèkì ẹ ọlọ́ni a máa dán yín wò látara àwọn owó yín àti ẹ má máa rìpítì ẹ torí kò sáàyè àti àwọn ẹ̀mí bí ta fẹ́ lónìí ẹ Jésù ọ̀kan láti lọ o ẹ má jẹ́ kí n tó ṣe é lẹ̀ wo wọn ò mọ̀ wá bá wọn kẹ tó dijú kẹ tó là ẹ kàn rí pé àwọn ìyá yẹn ọlọ́mọ ṣe tiwọn bẹ́ẹ̀ ṣé ẹ rí ni. wala tasma'una minal ladzina àfa àmúlòdòkó yìí arínú àwọn ẹlẹ́yà tó dèrò church abẹ́ẹ̀ rí ni máa ń wèrè kan tó jáde ń sọ pé pastor Genesis Jombo send message ẹ̀ sí mi àwọn ìyá àlùwà nílọrin tẹ bá gbọ́ tọ́ǹgì wọn báyìí rí pé yes pure Ìlọrin ni wọ́n ilé ike wọ́n ti jáde ilé ìmọ̀ ni wọ́n ti jáde yóò dáa fún ọ láti jọ yìí ààrẹ nìkan kan wọ́n dẹ̀ ń sunkún ọwọ́ fún wa ráìsì ọwọ́ fún wa inú mi dẹ̀ bàjẹ́. Allahu Akbar. So ẹ dákun ẹ má jẹ́ kí lè Jésù ọ̀kọ̀lá jò ẹ̀yin ẹlẹ́hàá ara yín ẹ máa débẹ̀ dáadáa àwa tá a dẹ̀ já àfa àta wà ládùúgbò náà ó dọwọ́ wa o. Allahu Akbar. ọlọ́ni ẹ̀ mọ̀ wá gbọ́ wala tasma'una minal ladzina utul kitab. ẹ mọ̀ wá gbọ́ lẹ́nu àwọn tá a wí àwọn ẹlẹ́sìn míì wọ́n mọ bó ṣe ń bá ń sọ̀rọ̀ wọ́n lè mọ̀ lọ́ bá wọn dàrẹ́ wọ́n á kàn dúró ni pé ìwọ tí kìnnìkan ń ṣe obìnrin dẹ̀rẹ́ wọ́n burú wọ́n ti fẹ́ gbọ́ aburú pẹ̀lú ọmọ tani ọmọ kan wá aburú ó ṣe wá bó ṣe jẹ́ láàrin tó bẹ́ẹ̀ nígbàgbọ́ yìí ó tó wò pé wa minal ladzina ashraku azan kaseera. bẹ́ẹ̀ lè mọ gbọ́ lẹ́nu àwọn ẹlẹ́bọ táwọn bàbá ń sọ lẹ́ẹ̀kan onígunukó oníkinní àwọn ọ̀rọ̀ bànújẹ́ àwọn ọ̀rọ̀ tó yẹ pé tí ìbá ṣe pé Ọlọ́run bá ṣàánú èèyàn ìfúngà àwọn tá a la já àfáǹgbà mi ẹ gbọ́ mi báyìí yóò ṣe déédéé tí ń ṣe yín bẹ́ẹ̀ tọ́nà bá dúró tí ìgbàgbọ́ ní òfin gbé ẹ́. wa in tasbiru wattaqu fa inna zalika min azmil umur. Ọlọ́run wa ní tẹ́ bá wá bẹ̀rù Ọlọ́run tẹ́ ẹ sì ṣe sùúrù ìgbàgbọ́ yóò tún mọ gbófin sí ni. min azmil umuri. ẹja gbọ́dọ̀ tóbi. ó dọwọ́ wa o ó dọwọ́ wa àfa wa murtado Jésù ọ̀kọ́lá bisimilayi kúlú wàllá. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. àwa náà lápapọ̀ bàbá wa Sheikh Murtado láti bàbá wa Ayọ̀lù Ọlọ́run bá a ṣe dáadáa fún yín o àwa náà Ọlọ́run jẹ́ agbáyé rọrùn má kánjú pa wá o má jẹ́ agbáyé ààrẹ bisimilayi ilé ìlànà. Bismillahirrahmanirrahim. Ila fi Quraysh ila fi ibada shita wa sayf lam yakun ba'da bita laysa samam jamna min yawfi amin. Subhana rabbika. ẹ jẹ́ agbẹ́lọ́ tóbi iná àtẹnukọ̀ fún àfàwà manga àwọn àgbà ẹlẹ́gẹ̀ta. náà àfà aládùn kẹ́yìn mọ́ṣáláṣí àfà àmùrìtádù àgbẹ̀sìnga kọ́kọ́ abá gbé gbogbo ẹ̀ ga láàrin ìṣẹ́jú márùn-ún káwá bẹ̀rẹ̀ àdúrà tá a máa fi lọ lé this is 20 minutes to 5. gẹ́gẹ́ bí aago ládàáda tẹ́mi gbé sọ́wọ́ o. mi mọ́. aago yóò parọ́. A'udzubillahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Aunaka ya mu'in. Wassalatu wassalam ala rasulur rahma. Nabiyyil huda. المرسل إلى ثقلين الإنس والجن ولكن أكثر الناس لا يعلمون سيدنا ومولانا محمد وعلى آله وصحابته أجمعين. لا تريد بابا الشيامن kọ́lọ̀ ń jẹ́ àríwọ̀n ọpẹ́ àfi kí gbogbo ìjókòó pé ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kò mọ̀ bá gbogbo wa gbé.
àwọn bàbá wọn ní wákà wọ́n ní bírin ṣe tóbi tó ikú ló pinrin bájà náà kò ṣe tóbi tó ilẹ̀ ló wọ́ sùn ikú mẹ́nìkan àfikà òwúwa rí. Ikú mẹ́nìkan àfikà òwúwa ikú mẹ́nìkan àfikà òwúwa rí. kọ́lọ́n dákun iwájú tí wọ́n kọjú sí ọlọ́run Jèhódà ẹ̀yìn tán fi sílẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́ láéláé wọ́n ní kí a mọ́jọ́ ó bàjẹ́ ọ̀nà tí òfin ní bàjẹ́ òun náà ni wípé tí wọ́n bá ti ṣe ìdà tán lẹ́ni tó bá tún nídìí wọn ẹ dákun símìlà gẹ́gẹ́ bí sunnah Ànábì wa Muhammad ìyẹn ni ó jẹ́ kí inú wọn tún dùn sí i kí n fún wọn lówó tún dàbí pé kí ni mo fẹ́ fẹ́ wọn níyàwó gẹ́gẹ́ bí sunnah Ànábì gbogbo àwọn àyè yìí òní Islam gbé kalẹ̀ fún wa kọ́lọ́n dákun kó bá wa tò Islam dáadáa nílẹ̀ Yorùbá ọlá ti tóbi Ọlọ́run. Àmín. ẹ̀kejì àwọn àtúnṣe kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ òun náà ni Ustaz wa Abdulgani Salaudeen tán sọ̀rọ̀ tán nísìnyí òun ni wọ́n mẹ́nu bà yẹn mo fi àsìkò yìí pé gbogbo wa sí àkíyèsí ẹ dákun Labaika TV ẹ má filẹ̀ o ẹni tó bá ń mísì àwọn prógrámù tó ń lọ ń bẹ̀ yẹn ó sùn kò sùn ẹ gbọ́ lórí Facebook àbí kí la ń pè Labaika TV ẹni tó bá fi ilẹ̀ onítọ̀hún ti sùn kò sùn because nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ ní ti dáadáa research ń wáyé tí ó mọ ràn wá lọ́wọ́ particularly àwa compare nítorí pé ibi táwọn bàbá bá ṣẹ́ dé lánàá ibẹ̀ làwa ti ń gbé àdúrà àwọn náà sì ló gbà lórí wa wọ́n níbi tá a bá ṣe olúwadé níbẹ̀ ni kọ́mọ wa ó ti gbé bẹ̀rẹ̀ kọ́mọ wa gbẹ̀sìn gá lójú ẹ̀mí. Kọ́mọ wa gbẹ̀sìn gá lójú bàbá kọ́mọ wa gbẹ̀sìn gá jó wa lọ́láyé. má ahsanahu ahsin bi má ajmalahu ajmil bi azi bidiyatul jalila wọ́n ní bídíà ni kí ni jẹ́ bídíà irú ìjókòó yìí tó wáyé yìí kí ló fi ń da tó pé èèyàn lọ tán ẹ wá ní òkè ẹjẹ amújọ báyìí kí gbogbo wa pàdé ká wá dá tọrọkọ́bọ̀ fún fámìlì onítàn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí Jáfárù kú kí ló ṣe fún ó pè ọ̀tún ó pòsì ẹni lówó ẹni ṣíṣe gbogbo ẹni wọ́n dá ọkọ̀ fún ara lè Jáfárù tí nǹkan bá tún ṣẹlẹ̀ sẹ́lòmíì Ànábì àpèyàwó rẹ̀ Aisha radiyallahu ta'ala anha yóò mọ̀ ṣe àtẹ̀lbíìn nítorí pé níbi wàrà kó mọ̀ lè fún ẹni tí nǹkan rọ́lù tí ó mọ̀ fi ṣe kíni o yóò mọ̀ fi dùn wọ́n nú. kò sí nọ́ọ̀sù Ànábì pé tẹ́ ẹ bá jókòó báyìí àwọn kan sọ pé ìjókòó ijọ́ mẹ́ta ijọ́ mẹ́wàá kò sí nọ́ọ̀sù kan nínú àdìsí tó pèlè wọ̀ kò sí àdìsí kan àdìsún sọ̀híhún sọ̀ríhún tó ní tẹ́ ẹ bá jókòó ijọ́ mẹ́ta àbíjọ́ kẹjọ fún òkú tó léwọ̀ ni kò sí. ẹ gbọ́ ẹni tó bá ti mix Labaika TV ó mix. àdìsún sọ̀ríhún sọ̀ríhún pé tẹ́ bá jókòó ọjọ́ kẹta àbíjọ́ kẹjọ àbí ogún tó bá wò ó lè mú fòkú ẹ wo bá ṣe jókòó iṣẹ́ kò dáa ni. ẹni tó sọ̀rọ̀ yẹn kò ń ṣe gbólóhùn Ànábì àwọn àfáàdé ń lo as evidence. Jẹ̀rírù bun Abdullahi Al-Bajali òun ló sọ̀rọ̀ yẹn ó ní kùnà wàfíìrì wáyà tìǹà òkúrọ̀ ó ní náírà al-ijtimaha ìlà hali báyìtìlì mayiti wà sọ̀ní àtẹ̀tọ̀hán bàdà dáfúní mina niyaha. Abdullahi Jẹ̀rírù bun Abdullahi òun ló sọ bẹ́ẹ̀ kì í ṣe múlò Ànábì wa Muhammad ìkànnì yẹn
ìkejì ustaz ti dúró ìkan náà tó ẹjẹ jù kan náà tó kulẹ̀. àdìsí dáńkó tí ànábì kan ló sọ bẹ́ẹ̀ wọ́n ní màmáta kọ̀díkọ́ ọmọ tí kìyàmọ́tù kì í sàdísì ànábì wa Muhammad. ọ̀rọ̀ Paul ní in the book of Hebrew chapter 9 verse 20 wọ́n sneak ẹ̀ wọ́n ní Islam ní subhana rabbika. ẹja gbọ́dọ̀ tóbi. Allahu Akbar. ẹja ṣe náà tẹ́lẹ̀ gan-an fún àfọ àgbẹ̀gbẹ̀ ariwo ọgbẹ́. náà àfọ àwa láti Shamsidin àwọn dà. ẹ má bọ̀ sà ẹ wá bá a lò ṣẹ́jú méjì péré kí a tó. now kí àfọ àtó gorí stage ẹ má bọ̀ ẹ má bọ̀. ibi tí wàá sí lọ lọ́sẹ̀ tó ń bọ̀ mo ìṣẹ́jú kan mò ń bọ̀ ẹjọ́ mò ń bọ̀ kí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni màbẹ́rà ní kí n sọ fún yín pé ẹ̀yin kọ̀ǹpẹ́rà bóun ti ń ṣe lórí ẹ̀ ní nọ́ọ̀tì òun fẹ́ kó adéwájú sùtọ́n báyìí òun ó dẹ̀ organize lecture káàkiri gbogbo Sokoto tó pé kẹ́ ẹ mọ múra kalẹ̀ ọ̀rọ̀ alẹ́ yìí nìyẹn o pé kẹ́ ẹ mọ múra kalẹ̀ pé ẹ máa lo oṣù kan Sokoto àbí jù bẹ́ẹ̀ lọ n tó sọ nìyẹn so kẹ́ ẹ mọ gbọ́. oṣù kan ẹ bá ẹ jókòó náà oṣù kan ẹbẹ káwọn aláàárẹ̀ kú lọ sí lẹ́kọ̀ọ́. now ẹ jọ ìṣẹ́yìn kan ẹ má ṣe lọ àwọn aṣàdúrà òtórí Ọlọ́run ibi tí wàá sí lọ lọ́sẹ̀ tó ń bọ̀ à ń lọ sí ìsọlọ last bus stop ní Olúwakẹ́mi mosque ọ̀nà Wálé street ìsọlọ last bus stop ni o. owó tí a rí gbà ní alẹ́ yìí a kí gbogbo àwa tí a wá láti ọba chairman comparator alájọ ìyàndínlá àti gbogbo àwa tí a wá gbogbo owó tí a dá lálẹ́ yìí mo kà fún wa 107,000 ní 13 ló kù èmi fi yẹn kó jẹ́ 200,000 owó tí 119 tó sẹ́yìn láti US 50 ti USC 50 ti France Austria 19 ó jẹ́ 190 mo ti sẹ́ndì ẹ̀ sí àkáǹtì yìí so àtúgbò táwọn èèyàn sẹ́yìn lálẹ́ yìí gbogbo tó ti wọlé ń sìn tó wà físíkà ó jẹ́ 373,000 naira ẹ̀bá gbọ́dọ̀ tóbi 373,000 naira ló wà presently inshallah baba now gbogbo owó ti wà àkáǹtì o owó tó wà lákàntì lélẹ́yìí o 373,000 ló wà lákàǹtì presently kò sí lọ́wọ́ ẹni kankan o salamu alaikum sa. salamu alaikum wa rahmatulahi wa barakatu. ọpẹ́ ni fún Ọlọ́run ọba alápàdúpẹ́ ìkẹ́ àti ìgẹ̀kọ́ máa bá ànábì wa Muhammad. mo kí ẹ̀yin bàbá tí ẹ ń bẹ nídìí ètò látọ̀dọ̀ àwọn chairman àti labaika kọ́lọ́njẹ́ kárí yín pẹ́ o. mo wá kí gbogbo ẹ̀yin imam gbogbo ẹ̀yin ìyá wa náà tí ẹ wá síbi fìdáò yìí àwọn ẹni rẹ báyìí kọ́lọ́njẹ́ ó kẹ́yìn tiwa náà. Jésù ọ̀kanlá fúnra wọn ẹ ti sọ nípa wọn púpọ̀ jù tó jẹ́ wípé kò sí àyọkúrò àbí tá a bá fẹ́ fi kún lókù. àwọn àfáàdé ti ṣe wáàsí tó pọ̀. Jésù ọ̀kanlá ti gúnlẹ̀ síbi tó dáa. àwa tó kù náà ní ká lọ múra o pé bọ́lá náà fẹ́ gúnlẹ̀ sí torí pé agbo tá a wà yìí agbo wáàsí ni tó bá nu mọ kéwú wà ń bí tó bá nu mọ bíbélì àwọn bíbélì gangan wọn wà ń bí tó jẹ́ wípé ihun tó kù náà ni pé ká lọ wo bí ta fẹ́ gúnlẹ̀. gbogbo ẹni Jésù ọ̀kọ́lá mọ̀ kò dẹ̀ sí àwùjọ kan tí Jésù ọ̀kọ́lá ò fara kọ́ sí tó fi dọ́dọ̀ àwa Shamsuddin al-Islami. ẹ jọ̀ọ́ wáàsí ti lọ lóríṣiríṣi ìmọ̀ràn tèmi ni pé ọ̀rọ̀ táwọn afáwa sọ kẹ́yìn
ká má fi lé wọn sílẹ̀ o ká jọ nítorí Ọlọ́run torí tá a bá ti kó ń bí tó ní kálukú tara ẹ̀ lókù tó máa ń rán náà ló farú ohun tí wọ́n ń ṣe mí lálẹ́ yìí kódà mo ti rò bí irú àgbẹ̀ yìí gan máa rí bíi 4 million ṣùgbọ́n Ọlọ́run ló máa ń tóyàn Ọlọ́run àbá wa tó dìlé yẹn ìyàwó wọn bọ́yẹ sọ fún wa bá a bá náà kọ̀ fi máa kó oúnjẹ fún wọn káfẹ́ wọn láya lẹ́yìn ìgbà tó bá ti ọjọ́ bá ti pé kò séwọ̀nú ẹ̀ àwọn obìnrin ẹ̀yin náà ràn wá lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ yín náà ni kì í fẹ́ kọ́kọ́ yín fọ́pó tó jẹ́ pé tó bá ń múra àti fẹ́wọ̀n àwọn tọkọ wọn ti kú ẹ máa ń gbógun tàwọn ọkọ yín ẹ bẹ̀rẹ̀ sí ní wá oríṣiríṣi kiri ẹ jọ̀ọ́ ẹ fún wọn láàyè kí wọ́n ṣẹ̀sìn ẹ̀yin náà ẹ sún torí pé ohun tó máa kẹ́yìn tí náà ẹ̀ mọ́ o bẹ́ẹ̀ nìkan bá náà ò fẹ́ kọ́kọ́ òun fọ́pọ́ tí wọn náà bá dopọ́ ìwọ náà àwọ̀kọ̀ ò lè rí ẹjẹ́ agbára wa láàyè ẹ jọ̀ọ́ ní orúkọ Ọlọ́run kò ní burú fún wa àwọn máàmù wa ní máyà gbogbo yín la kí ní orúkọ Ọlọ́run kò ní bàjẹ́ fún wa a ṣe bisimilayi mẹ́ta kúlú Allahu hadu mẹ́ta fún afa Muideen Muritado aka Jesu Okola kọlọmba fi ṣèkẹṣẹgẹ fún ọ bisimilayi rahman rahim kuli huwa Allahu ahad Allahu samad lam yalidi walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilayi rahman rahim kuli huwa Allahu ahad Allahu samad lam yalidi walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilayi rahman rahim kuli huwa Allahu ahad Allahu samad lam yalidi walam yulad walam yakun lahu. gbogbo aládéhùn lórí ọmọ ẹjọ bá wa múṣẹ o ní orúkọ Ọlọ́run ràn wá lọ́wọ́ o subhana rabbika. ẹ ṣeun sá iná àti náà kò fáwọn afáwa náà. nọ́mbà chairman àwọn kọ̀mpútà 08024765411 lẹ́ẹ̀kan sí 08024765411 mísánà ẹ̀jẹ̀ àṣàdúà ó ní ẹ̀jẹ̀ àṣàlàkà tó máa lọ ẹ̀wọ̀n rìsálà. ẹ jẹ́ kí a dìde ńlẹ̀ ẹ jẹ́ a dìde ńlẹ̀ jẹ́mẹ́ ẹ̀jẹ̀ àpárò pé Allahu Akbar èyí tí a ṣe lénìí fún àfáwà Muritado ọlọ́mọba foríjì wọn ọlọ́mọba fọ̀rún kẹwọn iwájú wọn ọlọ́run jó dáa ẹ̀yin tí wọ́n lọ́nà kọ́má jòó bàjẹ́ gbogbo àwọn àfáà tí wọ́n wá ṣe ètò ọlọ́mọ dàlámà yín ro má jẹ́ kí tiwa náà yá kíákíá báyìí káwá dà níyàn rí pé a parí àdúrà yìí kó tó lọ. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamd bismillahir rahmanir rahim alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil alam yaj'al kaydan fi tadlil wa arsala alayhim tayran ababil tarmihim bi jarratin min sijil faja'alahum ka'asfin ma'kul. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إلى في قريش إلى في مريلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم الذي يقذب بالدين وذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا
Allahu akbar Allahu akbar walillahi bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd. Bismillahir rahmanir rahim qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun. Ikú ló jẹ́ dà lọ mo mọ̀. Ikú ló jẹ́ dà lọ. Ikú ló jẹ́ dà lọ mo mọ̀. Ikú ló jẹ́ dà lọ.